Àkànní kó má parẹ́ mọ́, èyí tó bá ti jẹ́ tiẹ̀ ni kó máa kàn. Nǹkan ti ti dé aláràgbà ìdá. Ààrẹ mo dákú mo máa ń bẹ̀. Lómi dáadáa. Ààrẹ mo dákú mo ń bẹ̀rẹ̀. Lómi dáadáa. Àjàní dákú mo máa ń bẹ̀. Lómi dáadáa. Àdìsá dákú mo ń bẹ̀rẹ̀. Lómi dáadáa. Oní màmá tó kó níta. Ìrọ̀lọ́ ní màmá gbẹ̀pọ̀ níta. Mo sílẹ̀ o lè pọ́n mi lá. Mo pọ́n mu sẹ́nu ṣe ló ń gé mi jẹ́. Èékánná ọwọ́ rẹ̀ ń yà mí lábẹ́. Ìṣe lẹ́nu rẹ̀ dùn, àríyá rẹ̀ ń gbà. Ó ṣòro láti fẹnu kò ọ́ lẹ́nu. Àlàní dákú mo ń bẹ̀. Àkànní dákú mo máa ń bẹ̀. Àrẹ̀mú dákú mo máa ń bẹ̀. Òmùkọ́ títí parí kúrò rí. Okókò kò lè mọ́ mi lẹ́nu. Àfọwọ́fà ti ṣe lò tún ṣe ṣiṣẹ́. Àjàní dákú mo máa ń bẹ̀. Àrẹ̀mú dákú mo máa ń bẹ̀. Ìwọ ló ní màmá tó kó níta. Ìwọ ló ní màmá pẹ́pọ̀ níta. Òbò mi ṣòjòjò kí ni kí n ṣe? Àrẹ̀mú dákú mo máa ń bẹ̀. Jẹ́ kí ó mọ́ mi mọ́. Jẹ́ kí ó mọ́ mi mọ́. Jẹ́ kí ó mọ́ mi mọ́. Bó bá jẹ́ mi ló lò kó abẹ́rẹ́ ó jẹ́ kí ó mọ́ mi mọ́. Jẹ́ kí ó mọ́ mi mọ́. Jẹ́ kí ó mọ́ mi ó mọ́. Jẹ́ kí ó mọ́ mi mọ́. Bó bá jẹ́ mi ló lò kó abẹ́rẹ́ ó jẹ́ kí ó mọ́ mi mọ́. Jẹ́ kí dá mi mọ̀. Jẹ́ kí dá mi ó. Jẹ́ kí dá mi mọ̀. Bó bá jẹ́ mi ló làwọn ẹnu rẹ̀ ó jẹ́ kí dá mi mọ̀. Good evening, Táíwò Àtàndá. Jẹ́ kí dá mi mọ̀. Jẹ́ kí dá mi mọ̀. Jẹ́ kí dá mi mọ̀. Ẹ sọ̀rọ̀ sókè. Bó bá ṣe mi ló làwọn ẹnu rẹ̀ ó jẹ́ kí dá mi mọ̀. Àdùkẹ́ mi mò ń bẹ̀. Aládùkẹ́ mi mò ń bẹ̀. Àwẹ̀lé mi mò ń bẹ̀. Mo ti gbogbo sá lára ń lọ́kọ́. Mo ti para mọ́ lára ń lọ́kọ́. Bí mo pè lówùúrọ̀ wá nínú rùn ẹ́. Bó bá dọ̀sán wa lórí fọ́ ẹ. Bí mo bèrè ògo lálẹ́ wa ló ti rẹ̀ ẹ́. Ṣé mi ò rí pé o ti ṣiṣẹ́ lọ látòwúrọ̀? Òbò tí mo ní gbàgbé ilé gbẹ níta. Àràpá yàmúyàmú ọmú ń bẹ lóde. Àwọn mú kó pọ̀ wọn ò lóhùn ká. Àwẹ̀lé mi mò ń bẹ̀. Aládùkẹ́ mi mò ń bẹ̀. Àánú rẹ àtàwọn ọmọ ni ó ṣe mí ọ́. Àwẹ̀lé mi mò ń bẹ̀. Jẹ́ kí ó kó mi mọ́. Jẹ́ kí okó ọkọ rẹ ó mọ́. Jẹ́ kí ó kó mi Mo ní o jẹ́ kí okó baálé rẹ ó mọ́. Ó má ṣe mí lónà òbò Lọ́lọ́bù abẹ́rẹ́ o, lọ́lọ́bù abẹ́rẹ́ o. Jẹ́ kí okó mi mọ́. Jẹ́ kí ó kó mi mọ́. Jẹ́ kí okó mi mọ́. Àdùkẹ́. Bó bá ṣe mí lólobó abẹ́rẹ́ o, jẹ́ kí okó ọkọ ó mọ́. Jẹ́ kí ẹnu mi Hey, mọ́. jẹ́ kí ẹnu ọkọ rẹ ó mọ́. Jẹ́ kí ẹnu mi mọ́. Mọ́. Ó bá ṣe mí mọ́. Ló la mú àyà rẹ o, ló la mú àyà rẹ o. Jẹ́ kí ẹnu mi mọ́. Jẹ́ kí ẹnu ọkọ mọ́. Jẹ́ kí ẹnu mi mọ́. Bó bá ṣe mí ló la mú àyà rẹ. Rush, ẹ ti ṣínú náà, Rush, Ọlárẹ̀wájú ẹ ti ṣínú náà.
ti ṣínú náà ṣé ilé tó bò ń gbàdá ilé tó yàwó yín ni. lómi dáadáa aládìsá mi mo máa ń bẹ̀. lómi dáadáa ìwà ló ní màmá lóko níta ìwà ló ní màmá gbẹ̀pọ̀ níta àwẹ̀ lèmi mo máa ń bẹ̀rẹ̀. lómi dáadáa aládìkẹ́ mi mo máa ń bẹ̀rẹ̀. aládẹ̀ lómi mo máa ń bẹ̀rẹ̀. àdìkẹ́ mi mo máa ń bẹ̀rẹ̀. mo ti gbogbo sálẹ̀ kan rò mí mo ti para mọ́ lára ni mi ó àràgbá yamuyamu ọ̀mù ó ń bẹ níta àánú àwọn ọmọ rẹ ló mi ṣe mí. àrẹ̀mọ́ mi mo máa ń bẹ̀. lómi dáadáa àrẹ̀mọ́ mi mo máa ń bẹ̀. lómi dáadáa àrẹ̀mọ́ mi mo máa ń bẹ̀. lómi dáadáa ìwọ ló ní màmá dóko níta ìwọ ló ní. Thank you Michael Olúgbénga, God bless you. lórí ẹ̀mú máa àrẹ̀mọ́ mi mo máa ń bẹ̀. àrẹ̀mọ́ mi mo máa akọ́dá ayé o ìbàrẹ̀ ni mo ṣe olùdá oko olùdá òbò olùdá ẹ̀pọ̀n olùdá idán ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ìbàrẹ̀ ni mo ṣe o ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ẹjọ́ ojú mi ṣe ẹ̀kalẹ̀ kú dédé wò ṣé okó àtòbò yìí ṣó ṣẹ̀yìn ni ṣé èèwọ̀ ni torí ẹ̀yin kan ti sọ fún mi pé àwẹ̀ ṣì wá ń ta ń tẹ́ ẹ gbé sábẹ́ òbò tẹ́ ẹ gbé sábẹ́ okó tẹ́ ẹ gbé sábẹ́ tó jẹ́ pé nínú àwẹ̀ ẹ ṣe gbàdúrà pé kọ́lọ́n kó mú yín lóko nínú àwẹ̀ kó má le ẹ ṣe gbàdúrà pé kí Ọlọ́run kó ṣàánú yín nínú àwẹ̀ yìí kẹ́ ẹ má ṣe menstruation okó tẹ́ ẹ gbé sábẹ́ òbò tẹ́ ẹ gbé sápẹ́ ẹ tún sọ wípé àwẹ̀ ṣì wá ń ta o okó tẹ́ ẹ ń gbé kiri lójoojúmọ́ ìmí nínú àwẹ̀ yìí níyàwó ẹ lóyún ṣé ẹ̀ẹ́dóyàwó yín níyàwó yín lóyún ni bó ṣe ń sọ pé kẹlòmíì má dóòbò tí ò láṣẹ lé lórí nínú àwẹ̀ ẹlòmíì gbàwẹ̀ yìí ó dẹ̀ sì lọ dóòbò tí ò yẹ kó dó èyí tèmi rọra ń sọ tẹ́ ó yẹ kẹyìn mínú ẹ ní yé wá má wàá tọ́ mi ṣé nínú àwẹ̀ yìí oko yín ò le bẹ nínú àwẹ̀ yìí gan ló yẹ kókó yín máa le jù torí téèyàn bá ń gbàwẹ̀ ó máa ń gbagbára sí ni ó máa ń jẹ́ kéèyàn wà healthy torí àwọn oúnjẹ yamayama téèyàn ń jẹ ní ojúmọ́ èèyàn máa cut ẹ rí pé téèyàn bá gbàwẹ̀ ó máa wà healthy because ó máa flush ara ẹ̀ out ó máa reduce weight yẹn máa lọlẹ̀ tó bá jẹ́ obese tó bá lọ ṣe BMI ẹ ní time tó gbàwẹ̀ tó ìwọ́gọ́ wàá mọ̀ pé ara ẹ̀ yá dáadáa so time tó yéèyàn wà nínú àwẹ̀ time yẹn ló kó máa ń le jù torí gbogbo àwọn nǹkan tó ń jẹ tó ń pa okó ó máa reduce ẹ̀ so ìwọ tó bá wà nínú àwẹ̀ yìí tí okó ẹ̀ ò kí ń le tẹ́lẹ̀ tó kó ẹ̀ ò dẹ̀ kí ń le nínú àwẹ̀ yìí ó yẹ kó mọ̀ pé nǹkan tí ń ṣe ẹ́ àìsàn tó ti wà ara ẹ̀ ò lè yá mọ́ táìmù tó obìnrin wà tó ń gbàwẹ̀ yìí táìmù yìí lòbó máa ń le jù táìmù yìí lára ẹ̀ máa ń le jù torí àwọn oúnjẹ tó wà healthy style healthy living ló wà ó wà healthy ní táìmù yìí so gbogbo ara ẹ̀ máa le ara ẹ̀ máa ṣiṣẹ́ gbogbo àwọn endorphins gbogbo àwọn neurons gbogbo àwọn hormones ẹ̀ á ṣiṣẹ́ tó ṣe yẹ kó ṣiṣẹ́ ní táìmù yìí táìmù yìí lọ ọkùnrin máa ní agbára àti dóbò jù tó bá ní obìnrin tó bá láṣẹ lórí ẹ̀ oúnjẹ tó bá jẹ ní táìmù yìí oúnjẹ tó because ní táìmù yìí lèèyàn máa ń jẹ oúnjẹ gidi jù gan so oúnjẹ tó bá jẹ ní táìmù yìí àtọ̀ gidi ló máa fi pọ̀ àtọ̀ gidi tó bá dẹ̀ dálẹ̀ even spam ẹ̀ gan spam count ẹ ní táìmù yìí gan yẹ kó shoot up torí gbogbo àwọn nǹkan tó ń jẹ tó ń pa kíní ó máa reduce ẹ̀ ní táìmù àwẹ̀ yìí so táìmù àwẹ̀ yìí tó kú ẹ̀ ò bá le kó mọ̀ pé nǹkan ti ń ṣe ẹ́ táìmù àwẹ̀ yìí tó bú ẹ̀ ò bá le nǹkan ti ń ṣe ẹ́ so táìmù yìí gangan òun sùn òun jí okó ẹ̀ ń le ẹlòmíì ń gbàrún ó ń gbẹ̀rún lọ́wọ́ gan okó yẹn lé ó máa járun yẹn ó máa lọ ṣàlùwàlá ìmíì nítorí nǹkan tó mú okó ẹ̀ le kò yẹ kó máa rò lórí ìrun táìmù yìí gan wọ́n mú ọmọ ẹlòmíì ẹ̀yin á wá máa sọ̀rọ̀ okó àní pretense ti pa yín hypocrisy ẹ̀yin èèyàn hypocrisy yín ló sún mi dé kinní mo dẹ̀ ti sọ fún yín pé kẹ́ ẹ gbà ẹ give up lórí mi because I'm not giving up soon ẹ give up ó yẹ kẹ́ ti mọ̀ wípé mo ti remain resolute nothing can change me I refuse to be changed mi
nígbà. Ẹ máa fi mí sílẹ̀ ni. I'm not forcing anyone to come on this platform at this point. If you know your faith cannot carry what I'm doing here now, exit. You don't have to be here. Tó bá ti mọ̀ pé àwẹ̀ tó ń gbà, oko tí Ọlọ́run dá kò ṣe àṣẹ Ọlọ́run lóko, kò ṣe àṣẹ Ọlọ́run lóbò. Ipe adáhun ṣe ló fún wọn lóko tó fi ń dóbò. Àkàràbá ló fún ẹ ní òbò tí wọ́n ń do tí kò ń ṣe iṣẹ́ ọwọ́ Ọlọ́run. Tó fi máa wá sọ wípé wọ́n ń pè ó wá affect faith àbó affect àwẹ̀ tó ń gbà. Your action will be judged according to your intention. Báwo lẹ ṣe mọ̀ pé mi gan ò gbàwẹ̀? Báwo lẹ ṣe mọ̀? Àníkẹ́yẹ máa tọra yín. You should have a personal relationship with your God. Know the God you're serving. Má jẹ́ kí anybody fi ẹ̀kọ́ tọ́nà fún ẹ. Má jẹ́ kí anybody bamboos ẹ. Má jẹ́ kí anybody máa sọ nǹkan mi fún ẹ kó dẹ̀ máa practice nǹkan mi on the ground. Have a personal contact and personal relationship with God. Whatever your God tells you is what is important, not how people feel about you, not what people say to you. Into Ọlọ́run tó bá ní, the relationship you have with your God is what is important here. Kò ṣe wípé nítorí pé a lot of people ẹ máa follow trend because you want people to see you as holy. Most of you pé ńgbà tí wọ́n pack oúnjẹ ní inú bí hotel bàbá mi ní ọ̀sán àwẹ̀, èèyàn kan wọlé tó wọ emblem àwọn tó ń gbàwẹ̀. Obìnrin tó wá bá mi pack oúnjẹ, òun náà ń gbàwẹ̀, ó lo hijab. Mo wá pé obìnrin yẹn ojú fídíò la wà. Mo ní ṣé rẹ́ni tó wọlé tó kí yín sìn, ó ló sálámọ̀ fóun. Mo ní ṣé mọ bí tẹ́ wà yí hotel ni, ó lóun mọ̀. Ó ní ńgbà tí wọ́n máa jáde, ọkùnrin tó gbé wá sí hotel gba ẹ̀yìn wọlé, òun gba wájú wọlé pẹ̀lú nǹkan tó wọ̀. Irú yẹn dẹ̀ máa bọ́ta. A lóun gbàwẹ̀, ọkọ ní pé òun ò láwẹ̀. Tó bá tiẹ̀ láwẹ̀ pẹ̀lú emblem tó wọ̀ yẹn, ṣó yẹ kó bá ẹ níbẹ̀ yẹn at that time. Agbẹ́ni tó ń bá mi ṣiṣẹ́ tó wà ń ta tó wá ṣiṣẹ́ owó ẹ̀. Ọlọ́run nìkan ló mẹni tó mọ̀, Ọlọ́run nìkan ló mẹni tó ń sìn. I refuse to be pushed by anyone, and you people should give up now because I am not giving up at all. I'm not changing. I don't want to be changed. Nothing can change me. And this is me. You need to learn how to live with me. Kò sí nǹkan tó lè change me. I am telling you the truth. It's either you stay with me or you take exit. I'm not, as much as I respect you all, I am not begging anyone to stay here. More respecting you, more value you. Without you, there can never be Yinka TNT. But please try and respect me. Respect my opinion, respect my view. Respect what I love doing. And mo dẹ̀ ti sọ fún yín, bẹ́yìn ṣe gbà tí yóò yàtọ̀ sí bẹ́mi ṣe gbà tèmi. Ìwà mímọ́ inú rere àti ìwà mímọ́ inú rere àti ìṣe sọ́mọlàkejì ó ní ẹ̀sìn lọ́dọ̀ tèmi. Ó ní personal relationship with God. Èmi ò kí ń ṣe àṣewọ̀n pé káwọn èèyàn sọ pé sì ni mí. Àwùṣe òpó kí n gbàwẹ̀ máa sọ okó òbò láàrin lọ́sàn àwẹ̀. But okó àtòbò tí mo sọ, does it have anything? Is it changing anything pẹ̀lú àwẹ̀ tí mo gbà? Ṣé mo sọ okó àtòbò yẹn ṣé ara mi move? Ṣó change anything? Ṣó ní káwẹ̀ mi má ṣe ìtẹ́wọ́gbà? Kí ni intention tí mo fi pe okó àtòbò? So kí n torí pé mo ń gbàwẹ̀ lọ́sàn kí ọmọ mi wá bá mi pé nǹkan gé òun lóbò kí má lè ní ńbo ló ti gé lóbò kí ni mi fẹ́ dárúkọ òbò. You must be silly. You must be silly. Wake up. Read. Ẹ wá ìmọ̀. Seek for knowledge. Don't let anybody fake you. A lot of them are practicing nǹkan tí wọ́n tí ẹ̀yin gan tẹ́yin ò lè ṣe ni a lot of them don't ṣe ní ọ̀dájí that you don't know about. If you're on this platform and by now you're not wise, you can never be wise. I'm telling you. Báwo lẹ ṣe mọ̀ pé mi go gbàwẹ̀? Quran rẹ̀ nínú ilé mi. Báwo lẹ ṣe mọ̀ pé àwọn ọmọ mi they are Muslims and they fast? Bẹ́ẹ̀ náà ni mo fi Quran sọ̀rọ̀ láàárọ̀ èèyàn kan ní why Quran? Why don't you use Bible? You should know that around me, the thing you will find most is the Quran because my kids are Muslims and they pray. Ọmọ mi ò dí àwẹ̀ yàtọ̀ sí time tó yẹ kó di. So what do you expect to find around me? Quran. Aliamin and Juwairat, I've said this several times. But Aliamin and Juwairat làwọn ọmọ mi. And they are practicing Muslim. I'm not the type that will influence them. Okay, no, I won't do that. I'll leave them to pick whatever religion they want to choose. But mo need my first work, do this, do that. So what do you expect to find around me? Quran ni
but that does not still change me wípé mo bọ́lọ́run dúró Olódùmarè ni mo dìbò fún. But mo look around because mo mọ̀ pé the trend now nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn, a lot of people will believe in that. Now, pẹ̀lú àwẹ̀ tó wà ń ta àti pé àwọn tó wà ń ta ń sìn, a lot of people will appreciate me, will appreciate when I use the Quran. So, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má jẹ́ kéèyàn kankan tàn yín. Ọlọ́run ni kẹ́ lọ ní relationship pẹ̀lú. Whatever anybody says, make sure yourself, your relationship with your God is intact. Keep the sacred place in your heart. Keep it clean. Anytime tó bá ti ṣe nǹkan tí sacred place yẹn ò bá ti sọ fún ẹ pé nǹkan tó ń ṣe ò dáa bó dáa, then you know that then you have to get closer to God. So every time that you do things and nǹkan kan wà nínú heart ẹ tó ń sọ fún ẹ tó ń correct ẹ, tó bá ṣe nǹkan tó dáa tó máa ní káàbọ̀, well done. Tó bá ṣe nǹkan tí ò dọ̀ máa ní no, don't do that. Ẹ̀mí gbabí má gbabẹ̀ tó bá ti kú nínú ẹ, then forget. Oh, new relationship. Work on your relationship with your God. Don't work on what people will say or what people are saying. Don't follow trend. Don't listen to people. When they criticize, what do you have? What relationship do you have with your God? How close are you with God? How clean are you? What kind of heart do you have against other people? Your fellow, your neighbor, your friend. Please. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ pọ̀ jù. Ẹ kalẹ̀ part 2 ọ̀rọ̀ tí mo ṣe lánàá pé àwọn tó ń dó ọkọ àbúrò wọn àbí ọkọ ọ̀rẹ́ wọn and all of that. Dem máa wá mú sí àwọn ọkùnrin. Ẹ̀yin obìnrin tí n bá sọ fún yín wípé ẹ máa tọ́jú ọkọ yín. Tí n bá sọ fún yín wípé everything in life, you know, at times ọkùnrin lè má ní owó, bẹ́ẹ̀ kó fi ìwà àti ìṣe kó fi add value sí life ẹ. The mom sharing níbi tá ń bá lọ yìí, marriages mama break. Níbi tá ń bá lọ yìí, mi ṣe pé o ọkùnrin ò fẹ́ marry mọ́ because nísìn àwọn ọkùnrin tó ti ń ṣe aṣẹ́wó máa gbé wọn wá bí o tó ti ń ṣe aṣẹ́wó tó ń dúnàdúrà aṣẹ́wó tó dẹ̀ jẹ́ wípé wọn ò tí ì marry. Now tell me, ẹni tó ti ń gba 800,000 ní oṣù tí ò ní family, tí ò ní nǹkan kan, tó ní 800,000 lóṣù, tó nínú owó yẹn tó fi kọ́lé, nínú owó yẹn tó fi ra mọ́tò, tó wá fẹ́ ìwọ ìyàwó, tó mọ̀ pé ọ̀tọ̀ ni ìyàwó wà àti ìyá àti obìnrin, ọ̀tọ̀ ni kéèyàn níyàwó. Tó bá ti ní ìyàwó, ìyàwó a máa dúró tìyàn, a máa ràn yàn lọ́wọ́, ìyàwó tó jẹ́ olùrànlọ́wọ́. Kò sọ́gbọ́n tó òfin tí ọkùnrin òfin ní padà lọ máa ṣeṣẹ́ aṣẹ́wó. Kò dẹ̀ sọ́gbọ́n tí home yẹn òfin ní break. Kò sọ́gbọ́n tí kò bá ti tẹ́ ẹ̀ bá ti help ọkọ yín nínú ilé, pàápàá ọkùnrin tó ti ń ṣiṣẹ́ aṣẹ́wó tó ti ń make owó, tó wá ní kò ń grieve marriage a trial, tó wá fẹ́ obìnrin tó wá wà nínú ilé yẹn torí pé owó tóun make tóun tẹ́lẹ̀ òun ò tiẹ̀ rájẹṣẹ́kù because obìnrin ò assist ẹ̀, kò sí nǹkan tóbìnrin ṣe. Now tell me, bí marriage yẹn ò ṣe ní padà break, tell me tí wàhálà ò ṣe ní wọnú ilé yẹn tó jẹ́ wípé obìnrin ẹgbẹ́ ẹ̀ òun ló ń gba service ọkọ ẹ̀ tó dẹ̀ ń fún lówó, tí wọ ìyàwó tó dẹ̀ wà nulẹ̀ tó ń jẹ́ ń bẹ̀ tó add mọ́, tí ọkùnrin yẹn wá ń fi wípé owó tóun ní tẹ́lẹ̀ kóun tó marry òun ò rí mọ́. Tell me bí marriage yẹn ò ṣe ní break. Ìwọ ọkùnrin tó fìyàwó sílẹ̀, I'm telling you, torí nínú findings mi, àwọn tó tún máa ń get services àwọn aṣẹ́wókùnrin yìí, àwọn married women tún wà nínú wọn. Mo dẹ̀ wá béèrè pé kí ni àwọn nǹkan tí àwọn married women yìí máa ń fẹ́. Kò sí nǹkan méjì o, lílá òbò ni o. Wàláì kò sí nǹkan méjì, lílá òbò ni àti massage. Lílá òbò ni ló pọ̀ jù. Pé wọ́n máa ń dúnàdúrà pé kí ló fẹ́ kí n ṣe, mo fẹ́ kó lá òbò mi, kó lá mi bí 1 hour. Ọ̀pọ̀lọpọ̀ wọn ọkọ wọn ò lá wọn, nínú àwọn married women yẹn náà, ọ̀pọ̀lọpọ̀ tí ọkọ fi sílẹ̀ tó travel, ọkọ wọn fi wọ́n sílẹ̀, wọ́n travel, ara wọn ń gbé fúkẹ́. Ẹ jẹ́ kí n play torí mi fẹ́ pẹ́ lórí ẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn Modo ẹ̀gbọ́n ìyàwó Modo ọkọ ọ̀rẹ́ mi àbí ọkọ ẹ̀gbọ́n mi. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí yẹn.
ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí yẹn ṣó yìí máa gùn díẹ̀ torí àwọn ọkùnrin yẹn máa wọlé àti àwọn tó jẹ́ wípé ọkọ wọn ìyàwó wọn lórílì tí wọ́n sí. Now ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Àǹtí Yínká, ẹ káàsán mà, ẹ ṣe ẹ̀kú iṣẹ́. Ọlọ́run á túbọ̀ máa bùkún fún yín, á túbọ̀ máa fún yín lókun àti agbára. Nípa tara àti nípa tẹ̀mí, ẹ ò ní ṣubú mà. Question kan tẹ́ ẹ béèrè ní orí WhatsApp, orí Facebook 3 hours ago. Ẹ sọ pé ǹjẹ́ ọkọ ẹ̀gbọ́n àbí ọkọ ọ̀rẹ́ ti báyàn fipá lò pọ̀ rí téèyàn wá gbàgbé tó ṣe ní mẹ́nu mọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò ṣe nítorí pé kẹ́ ẹ lè fún mi lówó. Tẹ́ bá fún mi, màá gbà. Kò ṣe pé kí n lè fóun lówó. Ṣé yẹn but mo ti fẹ́ sọ ọ̀rọ̀ yìí fún èèyàn. Ẹnu pọ́rọ̀ yẹn kò ń ṣe ọ̀rọ̀ téèyàn lè bá ẹ̀dá Ọlọ́run kan sọ. Mo ti gba permission nù. Wọ́n dẹ̀ máa pa wá. Kéèyàn kọ́ lè pe just anybody kò sọ fún. So tí opportunity báyìí bá wáyé téèyàn bá fi sọ síta láti lè free mind èèyàn kò ń ṣe nǹkan tó bá dà. And moreover kì í ṣe pé bóyá ẹ mọ̀ mí rí, kò dẹ̀ ṣe pé bóyá anybody máa mọ̀ mí pé mo sọ̀rọ̀ yẹn fún yín. So reason tí mo fẹ́ sọ nìyẹn. Ẹni tí à ń sọ ẹ̀, ọkọ ẹ̀gbọ́n mi, tí ọkọ rẹ̀ kò ṣẹlẹ̀ sí mi rí, but ọkọ àǹtí mi, ìyàwó ẹni yẹn àti bàbá tó bí mi, the same mother, the same father ni wọ́n. In short, ẹ̀gbọ́n mi ìyàwó ẹni tá à ń sọ ẹ̀, òun ló tẹ̀lé bàbá tèmi directly gọgọgọgọ. Bàbá mi is the third born of the family. Ìyàwó tí tẹ́ni ní fourth born torí ọmọ márùn-ún ni grandma mi bí. Tèmi wá jẹ́ ọmọ first born ọmọ ẹ̀gbọ́n ẹ̀ tó tẹ̀lé. Ẹ jẹ́ kí n explain fún yín báyìí. Grandma mi bímọ márùn-ún. Daddy tèmi ni third born. Sister mi, àǹtí mi, òun ló tẹ̀lé daddy mi, òun ni fourth born. So èmi, daddy tèmi ni third born. So ọmọ ẹ̀gbọ́n lèmi jẹ́ sí àǹtí mi. Ọkọ àǹtí mi òun ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀. Ó dẹ̀ ti ṣẹlẹ̀ tipẹ́ nígbà tí wọ́n ṣì ń gbé ní a room apartment. Gbogbo ìgbà yẹn wọ́n lo a whole wing lọ́gbà. A room ni ó ti ṣẹlẹ̀ tí ó ti ń ṣe wọ́n wá ọ̀tún gba náà. wing kan délé. Wọ́n fi kan ṣe sitting room, wọ́n fi kan ṣe yàrá, wọ́n wá fi di ọ̀dà wọn ṣe guest room tó bá lálejò. So tèmi bá wá láti school, mo máa ń dé sí ọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n à ń school tó tábà tí náà nìdí mo máa ń lọ ọ̀dọ̀ wọn pé kí èèyàn lọ rí pọ́ńtì èèyàn and all that. So ìgbà yẹn lọ́pọ̀ yẹn a máa ń fún mi ní nǹkan, á fún mi lówó, á fún mi ní nǹkan. Tó bá jáde máa ra nǹkan bọ̀, èmi ò take ẹ̀, mi ò count ẹ̀. But later ó bẹ̀rẹ̀ sí ní fi advances mi. Gbogbo àti mo wà ń sùn yẹn mi ò wo side wọn. But situation kan wá ṣẹlẹ̀ ẹ pé ìjọ yẹn ó tẹ̀tẹ̀ pẹ́ mo ti wà ń sùn náà. Àǹtí mi wá lọ ibì kan, so èmi àti wọn la jọ sùn. Èmi sì sitting room, àwọn sùn yàrá. Mo kàn gbọ́ tó wá lóru bá mi ní sitting room ni. Wọ́n ṣàforce ara wọn on me lọ́jọ́ yẹn. But nǹkan tí mo notice lọ́jọ́ yẹn ni pé though náà mo ti dé institution kí tó disflower, but èèyàn tó disflower mi àjọsìn mọ́ ní gbogbo ìgbà yẹn. Àṣejọ ń gba àwọn talking times wá jà. So àjọ máa ń ní gbogbo ìgbà yẹn wọn mi máa ń sábà ní fun pé àkẹ́ṣe lé mi the next 3, 4, 5 months ni má tún ṣe. So òun ni irú situation yẹn. Ọgbà tí mo wá bá ìdàgbé married man is more matured and more learned. He's a learned person anyway. He's more matured and more experienced ju tèmi àti boyfriend mi ṣe lọ. So mo wá like ẹ̀ gan bó ṣe gbà yẹn. So I kept going for more and more and more. Àtìgbà yẹn láti wọ́n á ṣe up till today. Ṣé gbọ́ up till today ó sì ń dún ọkọ àti ẹ̀yìn. Mo ti marry sí. Ó ti marry o, wọ́n sì ń dóra wọn. Ọmọ méjì. Ẹni tó disflower mi náà ni mo padà fẹ́. Even though náà àti lọ lọ́tọ̀ọ̀tọ̀ kálukú ti lọ káàkiri àti separate kiri, kò sá tó padà pàdé, òun ni mo padà fẹ́. Ṣé so up till now gan mo máa ń travel. A lọ bá ọkọ àti ẹ̀yìn. State tèmi ní kọ́lẹ̀ nìyẹn mi. So mo máa kúrò ní state tí mo wà, màá lọ bá ẹni yẹn ní state tó ń wà just because I want to have fun.
òun náà máa ń kúrò ní state tó wà wọ́n máa wá sí state tèmi wà wọ́n máa dé sí hotel wọ́n máa pè mí mo máa lọ bá wọn I will be with him all through the day tó bá dalẹ́ máa lọ sílé tó bá dàrú máa tún resume síbẹ̀ wọ́n lo 2-3 days nígbà mi but ìgbà míì tọkọ mi bá travel tó bá wá mo lè lo 2-3 days pẹ̀lú ẹ̀ without coming in because àwọn ọmọ mi ti dàgbà àwọn ọmọ mi ti dàgbà so wọn ò rí ṣọmọ téèyàn máa dì mú kiri so first born mi máa tẹ̀kẹ́ àbúrò ẹ̀ àwọn méjèèjì lọ ti dàgbà so ọmọ méjì náà ni mo bí obìnrin náà àwọn méjèèjì síbi tàdé ilé kò ṣe bí tọmọ ti lè jáde ní àwọn máa ń wà nínú ilé àfi tó bá ní nǹkan tó fẹ́ kò tẹ̀ sí nǹkan tó fẹ́ bọ́tà so nǹkan tó ṣe bó ṣe ń ṣẹlẹ̀ sí mi lọ up till today tèmi náà bá dé lọ sí state ọwà mo lè lo 2-3 days níbẹ̀ àwọn òtún yẹn ń fẹ́ kí n lọ tí bá fẹ́ máa lọ bá wọn ní àná láì tí lọ mo lè plan àti lo èdè máa nítorí àwọn ọmọ ìgbé kíkọ lọ láàárọ̀ kìdí padà láàárọ̀ ọjọ́ kejì wọ́n máa ní rárá o I should stay o so àdìgbà mi I will be forced to spend 2-3 days nígbà mi tí bá ń tún lọ lẹ́yìn 3 days wọ́n máa sọ̀rọ̀ ọmọ máa sọ pé àrùn ìpèjà àwọn làwọn fẹ́ mi but àǹtí mi ìyàwó ilé wọn up till today àǹtí mi àbúrò bàbá mi ìyàwó ilé ẹni tí mò ń sọ ó dẹ̀ ṣì wà nínú ilé èdè ọ̀la ẹni tí mò ń sọ àdẹ̀ṣì jọ ń ríra dọ́là tá bá pàdé ní any family function ọkọ máa kí mi báwo ni àwọn ọmọ yẹn ọkọ yẹn kọ́kọ́ máa kí mi normal but tá bá jọ wà àti a máa ń enjoy ara wa kan táwọn ti máa lọ ìwé nǹkan tí mo fẹ́ wọ́n máa rà fún mi ìṣọ́ tí máa fẹ́ lọ mú aṣọ tí máa wọ̀ dání nìkan ni tí máa ti dé ibẹ̀ wọ́n máa mú mi lọ kiri wọ́n máa ra nǹkan fún mi wọ́n máa shop fún mi wọ́n máa kọ́ ra night wear fún mi àwọn lingerie mi tó bá ń wù mí sexy wọn ló máa ra fún mi ìtì máa wọ̀ tí máa fi lọ ìlera méjì ìlera mẹ́ta different one máa wọ̀ lálẹ́ wọ́n máa ra nǹkan oríṣiríṣi kan tó wù mí jẹ wọ́n máa ra ice cream wọ́n máa ra shawarma wọ́n máa ra pizza kò sí ọ̀tọ̀ lè ra gbogbo nǹkan tí wọ́n fẹ́ jẹ ní time tí báwọn mẹ́rin ni wọ́n máa jẹ tí wọ́n tún lọ ní wọ́n tún máa fún mi lówó wọ́n máa dẹrù oríṣiríṣi nǹkan tó tí wọ́n fẹ́ lọ mi kì í dẹrù dání lọ́sí mo kí tí wọ́n ń bọ̀ dọ́bù ẹrù ṣùgbọ́n máa mú kọ̀ọ̀kan èmi àtẹ̀tí mi nínú gbogbo àwọn cosmetics mi tí mo ní mi kò dání wọ́n máa ra ní wọ́n máa ra perfume wọ́n máa ra roll wọ́n máa ra body spray yìí fún mi nǹkan máa mú irú tí mò ń lò gọ̀gọ̀ máa rọṣẹ́ mi máa ra ọṣẹ ìwẹ̀ mi face soap mi ọṣẹ cream mi everything mo máa ṣètò wá fúnra again tí gbogbo àwọn náà máa rò pé ṣóòṣì mi wọ́n ní ìfẹ́ dẹrù àti wọ́n máa mú mi lọ wọ́n máa ra gbogbo ìfọ́n mi so mo máa ń really enjoy ara mi apart from the fact that it's spending apart from the fact that it spends nígbà tó bá ń rí mi ní family gathering wọ́n máa mọ bó ṣe máa fún mi lówó àwọn ò ní fẹ́ fún mi ní cash wọ́n máa transfer sí mi wọ́n máa ṣe signal sí mi pé mo ti send you one stay ọ̀kan máa ṣe kọ́kọ́ sign sí mi ní WhatsApp pé I just gave it to you always say I love the way you dress today always say I love your outfit always say I love the way I just see you like I just feel like holding you I feel like kissing you happy just go and buy anything ṣe mọ̀ ó wá jẹ́ kí relationship yẹn kó wù mí like it's just someone so loving and caring wọ́n wà loving wọ́n wà caring and this someone tó complete nípa àǹtí mi pé ẹ jẹ́ kí n wò ná wọ́n sì ń sọ́dún wọ́n sì máa wọn parí ẹ̀ lọ́wọ́ ní family pé for the past 3-4-5 years wọ́n máa jà ní wọ́n máa jà ìyàwó ẹ̀ ò ní wù mọ́. ọ̀sán tó di pé mi àti wọn jọ máa ń ṣe gan-an tí máa ń kọ̀ǹpé àǹtí mi wọ́n kọ́ máa ń sùn àǹtí mi kọ́ máa sùn kalẹ̀ bíi lọ́gọ̀ọ̀gọ̀ pé kó máa ń wọn àwọn káwọn sún mọ́ wọn kó tó di pé èmi àti wọn bẹ̀rẹ̀ far way back ni o wọ́n ti máa ń kọ̀ǹpé so and my aunty never changed there was a time I even recommended your page for my aunty to join your page pé kọ́ máa wo program wọn pé tó máa wo program yẹn má jọ́ọ̀jì ẹ o má blame ẹ torí ọkọ tí yín gan lè máa dún àbúrò yín sí kẹ má mọ̀ mo wá ṣí yín létí kẹ lajú yín ni ṣe má blame ẹ má jọ́ọ̀jì ẹ. because the marriage was at the point of pé kọ́ separate wọ́n ní mo kàn máa yẹn sọ̀rọ̀ pé ẹ má dì wọ́n fi wọ́n lẹ̀ tó bá yẹn máa change ọmọ àjẹ́ and she never changed up to this moment so wọ́n ṣe wà nínú ọkọ wọn but the intimacy is dead the intimacy is dead so èmi náà wá reduce bí mo ṣe ń lọ sọ́dọ̀ wọn mo reduce bí mo ṣe ń bá wọn sọ̀rọ̀ kì í fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ bí ti tẹ́lẹ̀
and máa yẹn ti wà ní bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ fi ní second wife from Muslim ni wọ́n ti wà ní bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ fẹ́ second wife Muslim wọ́n máa ń sọ bí ká ní òun kì í ṣe àbúrò ìyàwó mi wọ́n ni máa fẹ́ second wife ó dẹ̀ ti ṣe díẹ̀ tó fi ń wá ẹni tó máa fẹ́ second wife wọ́n ní gbogbo àwọn ọmọ táwọn pàdé wọn ò serious àwọn ò rí choice àwọn bí kò rí choice àwọn pé but èmi perfect choice àwọn pé but bó ṣe jẹ́ family pé òun ni wọ́n ní báwọn tẹ̀ ní jẹ́ àyè máa fẹ́ gba àtàbùrò wọn rọ́bà ṣẹ́kẹ̀lẹ̀ kọ̀ọ̀kan mi lè torí tí ó sì wà ní ọkọ o bó ṣe ṣẹlẹ̀ ni so wọ́n wá second wife gan bye èmi gan ni mo jẹ́ kó máa follow page yìí kó máa wo program yìí and he's really learning a lot from your program ìyàwó náà wọ́n lẹ̀ but wọ́n ò mú lò wọ́n ò mú nǹkan tó ń gbọ́ yẹn wọ́n ò mú lò nínú marital life wọn so that is my own experience about me ní ọkọ ẹ̀gbọ́n though no force la fi bẹ̀rẹ̀ he forced himself on me. Taleni yìí who is this person who is this person ẹjọ ẹ lọ jàre ẹ máa pè ní wrong time. ẹni tí mò ń gbọ́ kí ní ẹ̀dá jàre. a fi bẹ̀rẹ̀ nígbà yẹn but up till today àlè èmi àti wọn àlè stop ẹ̀. wọ́n láwọn ò lè stop ẹ̀ wọ́n ò lè stop kọ́ máa dòra wọn. àwọn ọmọ mi káwọn fọ́ọ̀sì ara wọn àwọn mọ̀ pé nǹkan tó máa dùn máwọn báyìí náà kọ́ tẹ̀ ní káwọn try náà ni as in wọ́n máa ń sọ excitedly pé àwọn wà excited pé àwọn fẹ́ make move kíní kan so up till today àṣìjọ ń ríra up till this moment àṣìjọ ń ríra up till now tí wọ́n ṣe máa ń chat mi dáadáa wọ́n ṣe tẹ̀sí ń dà mí láwọn pé ìgbà wo ló máa bọ̀ because of Ramadan wọ́n ti ń dà mí láwọn kí Ramadan ti di bàtà wá bẹ̀rẹ̀ a máa sọ̀rọ̀ lórí Ramadan yẹn o ọdún máa kíra wọn fún ìgbé ní wá ó tán àti ìjọsọ nǹkan tó jọmọ́ pé bí akárẹ̀ òun mọ̀ pé lẹ́yìn Ramadan wọ́n máa sọ so nǹkan tó ṣẹlẹ̀ ní bóyá experience mi bó ṣe lọ nìyẹn and he's a very kind and loving person ẹni tí wọ́n sọ very kind and loving wọ́n fẹ́ kẹ́ni kéèyàn máa rárùn nǹkan bí tó bá wà he's just so loving and caring. ọkọ àǹtí ẹ̀ ni o mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀yin oní Ramadan àtẹ̀yin tẹ̀ máa ń gbé ẹ̀sìn lórí ṣé Ọlọ́run láti wà ká tó mọ nǹkan tó right from nǹkan tó wrong irú eléyìí sí èmi ò gbàwẹ̀ mi ì dẹ̀ lẹ́sìn ṣùgbọ́n mi ò lè ṣé Ọlọ́run láti wà ẹgbọ́n nǹkan tí lady yìí sọ ó nítorí so omi tí Ramadan bá tán ọ̀pọ̀lọpọ̀ á tún padà lọ gbé ẹ̀wù ẹ̀ṣẹ̀ wọn á tún lọ gbé wọ̀ ṣe wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ń tanra wọn ni Ramadan or no Ramadan ṣé yín ò gbúdọ̀ mọ̀ wípé in tí mò ń ṣe yìí o ẹ̀ṣẹ̀ ni in tí mò ń ṣe yìí o n tó da ni ṣé yín ò gbúdọ̀ mọ̀ Ramadan or no Ramadan torí pé ọ̀rọ̀ Ramadan tó sọ pé torí Ramadan tó wà ń ta tí Ramadan bá ti tán nísìn a tún máa lọ dóra wa ní o èmi àtọkọ àǹtí mi. And what the issue is up to now so apart from the money ẹ mọ̀ tó máa wà pẹ̀lú obìnrin the rate of máa ń ṣe they will kiss you ọkọ lè lu èmi lèmi I love kissing wọ́n lè fi 1 hour kiss you can use 2 hours láti kiss wọ́n máa kiss ẹ̀ máa romance ẹ̀ the rate of máa ń kiss of máa romance that so as in ìlera ìní rush pé mo fẹ́ bọ́ ọmọ yìí sùn dáadáa wọ́n máa ń láì pé ya mo lọ 2-3 days tí kì í ṣe bíbẹ in short first date bá ọkọ débà lè má ní anything kakọ máa kiss kakọ kọdù ká kiss ká romance ohun àtọkọ àǹtí ẹ wọn kì í sọọkì wọn àwọn náà kọ sọọkì mi wọn lè bá mi shave èmi náà bá wọn shave wọn sọọkì èmi náà sọọkì wọn dá yìí sí ìbẹ̀rẹ̀ wọn wà 247 wọn lè kúrò ilé wọn tó máa ní pé kò ń sinú ọ̀nà around because ilé wọn bí ọ̀sángun yẹn lọ́kọ̀ ní síbẹ̀ wọ́n ti wá gbalé sí inú Èkó lọ́n ti ń ṣiṣẹ́ so weekend wọ́n máa ń lọ sí ilé wọn ní Ṣàngó ṣẹ́gẹ̀t so Èkó wọ́n ti wá gba a room step kan sí Èkó so Èkó yẹn ni mo máa ń lọ so tó máa rí pé wọn ò ní náà lẹ́kọ̀ọ́ yẹn wọ́n máa ní hotel àwọn ti gbogbo ibi báyìí ni kí n máa bọ̀ so bí tá máa wà yìí sí mi so first day and actually the second day láyé ṣe máa meet and tó máa wà lórí obìnrin àsìkò àwẹ̀dọ̀ mi ìgbàwẹ̀ lẹ́nu mi ìgbàwẹ̀ ló jẹ́ kí n lè sọ I'm on my period so mi ìgbàwẹ̀
Tọ́wọ́ wà lórí obìnrin and èmi dẹ̀ ni I love slow and steady sex. Mi like gbàgbàgbàgbà because gbàyàn gbàgbà I don't like it. Mi like slow and steady sex. Wọ́n dẹ̀ ti study ìwé kan. He knows where to touch like máa lọ steadily slowly. In short, ó lè wà lórí mi 1 hour kọ́ra máa lọ steadily wọ́n á tún yọ wọ́n á tún kiss wọ́n á tún romance wọ́n á tún fi sí àtúnṣe style mi. In short, 1 round ni a lè lo 1 hour different styles láàrin 1 round. I just love the way he made love like that guy knows what love making. I mean, it's not about sex. It's about love making to him. He make love. Like he knows how to make love to a woman, not sex a woman. He knows how to make love. Kò àǹtí ẹ̀yẹ ò lè wọn ò lè happy nínú ilé yẹn mọ́. Kan tí mo ń wá la ẹ̀yin obìnrin lójú ni àbúrò mi ẹ̀gbọ́n mi kò lè happy nínú ilé yẹn mọ́ ẹ gbàgbé ẹ̀ marriage yẹn ò lè work. Marriage yẹn ò lè work. Ọkọ tí àǹtí yìí náà ìyẹn náà kọ wà ń bẹ̀ ni ẹni tó ní òbò gangan ọkọ sister ẹ̀ ló lóbò. Like the way he made love is so romantic. Ó máa ń ebi ọkọ̀ òun mi kì í lọ. Ó wù mí kí n lọ nígbà tí mi ti máa rí. Ọkọ sister ẹ̀ ló lóbò. Nígbà tí mi ti máa rí mo lọ 1 month tí màá ọ̀rẹ́ wọn máa lọ ṣọ́ wọn máa dé bá mi. Láti mo wá school wọn máa lọ bí ṣọ́ máa tún dé bá mi. A tún máa ṣeré Risha my wife and all that. Meanwhile our related ẹ̀gbọ́n mi ló fẹ́ ìyàwó ilé tó wà nílé up to this moment. Auntie mi òun ló tẹ̀lé bàbá mi gangan with the same mother the same father. So story mi ẹ ṣe gan àti Yínká Ọlọ́run á túbọ̀ máa bless yín á túbọ̀ ṣàgbára yín lọ iṣẹ́ yín kò ní díṣẹ́ ẹ máa jìnnà àwọn ọmọ yín lágbára. Ẹ jẹ́ wá pè tó ló ní pé kí n pè òun. Àǹtí ẹ̀yin ò lè gbádùn ọkọ yẹn mọ́. Mo kàn ń sọ fún ẹ̀yin obìnrin pé a lot of factors ló máa ń contribute sí ilé tó máa ń dàrú. Lára ẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn aṣẹ́wó ọkùnrin tí mo fẹ́ sọ yìí. Hello? Hello? Sorry. Bẹ́ẹ̀ kó ti ń pè mí padà. Bẹ́ẹ̀ kó ń pè mí padà, sorry. Kí ló dé? Mo tún máa play mi fún yín sìn. Yeah. Okay. Ṣé mi mú kọ́ tẹ̀? Mo fẹ́ play mi fún yín. Ṣẹ̀rí àbúrò ọkọ mi èmi àti wọn pé a jọ jẹ́ age mate ṣá. So
iṣẹ́ gbé ọkọ mi lọ sí Ghana, àwa wà Nàìjíríà nígbà yẹn. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ fi ìyàwó sílé. That was 2014. Mo lọ ń gbà yẹn títí di 2017 mo tó padà wá sílé Nàìjíríà. So ìgbà tí iṣẹ́ ní 2017 yẹn, iṣẹ́ yẹn tó padà gbé wọn lọ again. So that time tó ń kọ́kọ́ lọ yẹn, a jẹ ìyà fún àwọn owó kọ̀ọ̀kan gbà yẹn tí ò sí much. So wọ́n wá ní pé àbúrò wọn ọkùnrin pé wọ́n máa bá wa gba owó, wọ́n wá ṣe àkáǹtì yẹn. Mi ì mọ bọ́ yẹn ṣe bọ̀ tiwa ò lè ṣiṣẹ́ bọ̀ tí àbúrò ọkọ mi yẹn ló máa ń ṣiṣẹ́. So around 2017 yẹn náà tún padà tán lọ. So àtìgbà yẹn ni àbúrò ọkọ mi yẹn ti máa ń wá sọ́dọ̀ wa, àti máa ń take care wa fún. Kí ló ṣe é? Kálẹ́ nìyí. Blog. Kálẹ́ nìyí. Hello? Hello. Hello, ta ló ń sọ̀rọ̀? Báyìí ẹ kálẹ́. Ẹ kálẹ́, kí lẹ fẹ́? Mo fẹ́ béèrè kankan, máa chat ní WhatsApp. O mọ̀ pé o fẹ́ chat mi ní WhatsApp, o kọ́kọ́ wá pè mí. Kí ló pè mí fún? Wọ́n kò mú fóònù, wọ́n kò tẹ̀ mí. Èmi náà máa gbowó sí ẹgbẹ́yẹ tí kinní gbà. Bọ̀bọ̀ ìkí má dárúkọ ẹ̀. Èmi gan máa gbowó sí. Fún wa lówó ṣe bẹ́ẹ̀ kankan. So issue kan ṣàṣẹlẹ̀ láàrin mi àti wọn. That was Ìyẹn àbúrò ọkọ ẹ̀. upper last year. So a ní misunderstanding yẹn gan tó serious. Ẹ̀gbọ́n ẹ̀ ṣàbà parí ẹ̀, wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ sí mi gan pé èmi ni mo Jẹ̀bi. root sábúrò wọn pé kí n lọ bẹ̀ wọ́n kankan bẹ́ẹ̀. So kí n ṣá máa sọ story long ṣá. Wọ́n wá sọ́dọ̀ mi lálẹ́ ọjọ́ kan ní last year. Òjò rọ̀ lálẹ́ ọjọ́ yẹn, wọ́n ní pé àwọn ò lè lọlé. So ọmọ tí mo dẹ̀ bí gbà yẹn, ọmọ yẹn bí nǹkan bí ọdún kan ó lé ní ọmọ yẹn kò ṣe. So ibi tó rẹ́ǹtì fún mi táwọn bí 3 bedroom ni. So later just because pé torí owó nǹkankan bẹ́ẹ̀ yẹn, a ṣá lọ gba 2 bedroom pé èmi àtọmọ kankan bẹ́ẹ̀ yẹn ó ṣá wà sùn sọ́dọ̀ wa lọ́jọ́ yẹn. So ó ṣá ṣe ní yamayama bákanbákan, bọ̀ nǹkan tí mo kàn rí ni pé wọ́n gbé ọtí kan wá. No, kò ń ṣe ọtí gan, it's like bí bottle coke ó tutù. Wọ́n ní pé kí n mú bẹ́ẹ̀ kankan bẹ́ẹ̀ yẹn, pé mi ò dẹ̀ fẹ́ mú kíní yẹn lọ́jọ́ yẹn, bọ̀ bọ́yẹ máa ń ṣe sí máa ra nǹkan fún mi ra. Even there was a time tán ra aṣọ wá fún mi. So mo enjoy yẹn. Mo because àgbà tọ́kọ mi ti lọ, mi lókùnrin kankan mi. So since then though kò ṣe pé bóyá mo mọ̀ọ́mọ̀ ṣe lọ́jọ́ yẹn àbí bóyá mo at least nǹkan tá a jọ fà gan bí almost an hour tí mo sọ pé máa pariwo nǹkan kan bẹ́ẹ̀ yẹn, tó ṣáà try láti fọwọ́ bò mí lẹ́nu, tó yẹ pé títí ọ̀ǹtì ìgbà tó enter mi ni mo ṣáà sọ come fún. So since then ó wá di bí ìgbà tó yẹ pé òun gangan ló fẹ́ mi. So ó wá sọ fún mi pé òun lòun ni mí pé anytime tó bá need mi pé òun máa ní access sí body mi kankan bẹ́ẹ̀. So tó bá ti wá anytime tó bá ti need mi báyìí ẹ mọ̀. Ká ní pé ń sì báyìí pé bóyá mi ò nínú bóyá mi ò fẹ́ ṣe, ó máa ní àwọn nǹkan tó yẹ pé ó máa ṣe tó máa fọwọ́ kàn lára mi tó yẹ pé mi nílé anywhere tó bá ti jẹ bí a kitchen or anywhere. Ẹ ń dóra yín lọ nìyẹn. Ẹ mọ̀ bọ̀ ọkọ mi sì báyìí sọ fún wọn wálé nígbà ọdún tá a ṣe ìtàn yìí nìyẹn. Wọ́n wálé títí di January náà tó lọ. Bọ̀ nígbà tán wà lé yẹn ó ṣáà ń ṣe bákanbákan, wọ́n máa fọwọ́ kàn mí lára bọ̀ kò ní time, a kò sáyè fún wọn. Bọ̀ àgbà tọ́kọ mi ti lọ báyìí, so kò jẹ́ kí n mí àtọ̀. So mo rò pé mi ì dẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe. Because by láìpẹ́ ìbá ọkọ mi láwọn padà bọ̀ nílé.
now and ó ẹ mọ̀ kò sí anytime tó bá ti wá báyìí àfi mi kì í escape ẹ̀. nǹkan tí mo fi gbé kinní ìwà ni wípé mo máa ń sọ fún yín pé ẹ̀yin tẹ́ ń travel tẹ́ bá ti mọ̀ pé ẹ máa pẹ́ ó bẹ́tà kẹ́ jẹ́ kí ẹ̀yin àtọ̀bìnrin kó ní kálukú máa lọ́nlọ́ ẹ̀ because nígbà míì ikú máa ń wọlé ní àwọn oríṣiríṣi ọ̀nà lọkùnrin ló fi ń lose life ẹ̀ irú obìnrin yìí ń sìn òun ò mọ nǹkan kan ẹ rí pé bó ṣe ń sọ̀rọ̀ gan kò mọ̀ ọ̀rọ̀ pọ̀ ń bí báyìí o mo lè má lè ṣe taṣẹ́wó ọkùnrin mọ́ lálẹ́ yìí o tẹ́ bá ní kí n máa play oríṣiríṣi lọ ẹ rí oríṣiríṣi àwọn nǹkan tó fà á ṣó ti yẹ yín ọ̀rọ̀ pọ̀ gan bí but nígbà míì obìnrin lè má mọ̀ but ọkọ ẹ̀ ń bọ̀ nílé àbúrò tó jẹ́ àbúrò ọkọ ẹ̀ ó ń gbádùn òbò obìnrin tó jẹ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ṣe é fi pé kò lè ṣekú pa ẹ̀gbọ́n ẹ̀ nítorí òbò obìnrin ó lè ṣekú pa ẹ̀gbọ́n ẹ̀ oríṣiríṣi lè máa gbọ́ pé lómi travel kò dé tí ò bá ń ṣe pé bí a bá ṣe mú nǹkan mi condemn anybody mo ń sọ fún ẹ̀yin ọkùnrin tó bá ti mọ̀ pé ìrìn àjò tó ń lọ yìí o ò níwèé àbí o ò ní wálé jẹ́ kóbìnrin máa lọ ẹ̀ because irú nǹkan báyìí lè fa ikú òjijì ó lè fa ikú òjijì ìwọ obìnrin náà má gba àbúrò ẹ sílé mọ́ má gba ọ̀rẹ́ ẹ sílé mọ́ don't trust anybody má sọ wípé ọ̀rẹ́ kò rí kò sùn ẹ tí ò rí okódó ẹ jẹ́ n play mo lè má ṣe aṣẹ́wó ọkùnrin lálẹ́ yìí bóyá máa ṣe lọ́la ẹ jẹ́ máa play oríṣiríṣi scenario tó obìnrin tó dẹ̀ máa sọ wípé ṣé nǹkan tí ọ̀rẹ́ mi ń dó leléyìí ṣé okó tí ọ̀rẹ́ mi ń dó leléyìí irọ́ o èmi ò ní fi okó yìí lẹ̀ o ẹni tó bá dẹ̀ ń dó okó ọ̀rẹ́ àbí àbúrò ẹ ṣáà rí pé àwọn àbúrò la ṣì ń sọ àti ìsọ̀tà àwọn ọ̀rẹ́ ń sìn tó bá ní pé òun ò ní fokó yìí lẹ̀ ó lè ṣekú pa obìnrin yẹn anything can happen ó lè ṣekú pa obìnrin ó lè da ilé yẹn rú kí ilé yẹn má tòrò mẹ́wàá yìí ta play tán yẹn tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ó lòun introduce lady yẹn àti ọkọ ẹ̀ sórí platform mi mẹ́wàá ọkọ tó jẹ́ ọkọ àǹtí ẹ̀ ó sì tún wá ń fi ẹjọ́ ẹ̀gbọ́n ẹ̀ sun àbúrò ẹ̀ tó ń dó ṣẹ́rí ibi tí ikú àpájọwọ́ ikú oríṣiríṣi ti máa ń wọlé sẹ́lòmíì lára I'm not condemning anybody ẹ mọ̀ pé orí platform yìí láti ilẹ̀ a máa ń ṣí àwọn èèyàn lójú ni bó tilẹ̀ jẹ́ pé àwọn wèrè kan ní a mọ̀ pé ó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ká má sọ ó bẹ́tà kó mọ̀ pé ó ń ṣẹlẹ̀ kó dẹ̀ mọ̀ bí àràbà ẹ ṣe máa túra mú kó mọ̀ bí ó ṣe máa protect ara ẹ kó mọ̀ bí ó ṣe máa guide against àwọn nǹkan míì tó ever imagine pé ó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ọmú àbúrò ẹ ò lè dúró kí ìdí ẹ dúró re kó ní fùrọ̀ tó gbagbá kí wọ́n máa wọ jíǹstì kó máa ya fùrọ̀ ẹ̀ sí méjì kó wá sọ pé okó ẹ̀ ò ní gbé fúkẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ fi àbúrò tẹ́ ẹ fọ̀rẹ́ sínú ilé kì í ṣe ìdí yín àti ọmú yín ló ń lé okó ọkọ yín mọ́ àwọn tẹ́ ẹ fi sílé àwọn yẹn ni ọkọ yín àwọn yẹn ló ń jẹ́ kókó ọkọ yín le kó lè máa doyin dẹ̀ lè blame ọkùnrin lè ní kókó ọkùnrin má le tó bá rí fùrọ̀ tuntun tó bá rí ordinarily fùrọ̀ tuntun àti ọmú tuntun tí ọkùnrin ò tí ì fọwọ́ kàn rí gbogbo ìgbà tó bá ti ń rí báyìí ló máa lé okó ẹ̀ ọ̀ǹtì ìgbà tí ó bá mú tójú ẹ̀ kúrò ẹni fùrọ̀ tuntun àbí ọmú tuntun tí obìnrin bá rí àbí tí ọkùnrin bá rí gbogbo ìgbà ló máa lé okó lé ọmú ọkùnrin gaskiya ni so ìwọ ìyàwó tó bá wà pé bá fi pé o bọ́ra òbú ẹ àbí ìdí ẹ ló lé okó ọkọ ẹ tó dẹ̀ lọ́rẹ̀ẹ́ nulẹ̀ tó lé àbúrò nulẹ̀ irọ́ ló pa ó lè má wá dó ọ̀rẹ́ ẹ ó lè má wá dó àbúrò ẹ àmọ́ a máa gbé fùrọ̀ àti ọmú wọn yẹn sí orí láti dó ẹ a máa gbé fùrọ̀ àti ọmú wọn sórí láti dó ẹ ìjọ tí ojú bá dẹ̀ pa fírí àwọn nǹkan tó ń gbé sórí tó fi ń dó ẹ yẹn jọ nítorí Ọlọ́run ó máa dó wọn nítorí ẹ tó bá mú èèyàn sílé tó fi àbúrò sílé tó fi ọ̀rẹ́ sílé tọkọ ẹ sọ fún ẹ wípé I don't let them go jẹ́ kó máa lọ tó bá gbọ́n ó yẹ kó máa bọ ọkùnrin yẹn ni tọkùnrin bá ti sọ fún ẹ pé jẹ́ kó máa lọ jẹ́ kí wọ́n máa lọ jẹ́ kí wọ́n máa lọ ọkùnrin yẹn ti wà ní point tó jẹ́ wípé kò lè resist temptation yẹn mọ́ ó dẹ̀ ti mọ̀ pé nǹkan tó lè mọ òun jagun àjàyè kó o má lọ fall into temptation pé jẹ́ kí wọ́n máa lọ ọkùnrin mi á máa fún àwọn àbúrò ẹ ní attitude
a máa fún àwọn ọ̀rẹ́ ẹ̀ ní attitude kò fẹ́ wọn around ẹ kì í ṣe for anything ó mọ̀ pé tóun ò bá ṣe bẹ́ẹ̀ nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ á ṣẹlẹ̀ ìyàwó mi wọ́n á dé máa sọ fún ẹ pé jẹ́ kí wọ́n máa lọ àmà ní ó ṣe máa lọ ìwọ tí ẹ fẹ́ olùrànlọ́wọ́ fún mi ó fẹ́ tó máa ràn mí lọ́wọ́ ó bá ti sọ fún ẹ pé jẹ́ kó máa lọ ni kò ní control ẹ gbàgbé gbogbo àwọn born again sọ kìíní kan tẹ́ rí yẹn kò ní control àwọn tó dẹ̀ lọ fẹ́ ìyàwó nídìílé onígbàgbọ́ àbí ní church àbí ní mosque àwọn náà máa ń fèsì wàhálà yẹn jù nítorí pé ìyàwó wọn máa ń fi wípé ọkọ wọn ní faith kò sí tó kọ líle pẹ̀lú faith àti ẹ̀sìn tó gbà John 3:16 kò ní kó kú ọkùnrin má le tó bá rí òbò tuntun àtọmú tuntun around ẹ̀ John 3:16 ò rán for God so loved the world kò rán so tó bá lè lọ fẹ́ ọmọ ó lọ fẹ́ ọkùnrin ẹ fẹ́ra yín ní church ó wá fi pé based on that wàá mọ̀ rẹ̀ wálé wàá mú obìnrin wálé tí ọmú ẹ̀ dúró retí di ẹ̀ gbàgbá wàá wá nítorí ọkọ ẹ̀ ti jẹ́ John 3:16 ó jẹ́ pastor nínú church ni anointing ò ní kókó má le tó bá rọ́mú tó dúró re anointing kò ní kí okó má le tó bá rí ọmú tó dúró re anointing kò ní pé kí okó má le tí fùrọ̀ bá gbàgbá tí pátá tó da tó dúró re dúró sórí fùrọ̀ tó dẹ̀ jẹ́ pé fùrọ̀ tí wọ́n ní ó ti bí méjì mẹ́ta fùrọ̀ ẹ ti já wálẹ̀ fùrọ̀ ẹni tó gbé wálé tó bá sì wọṣọ fùrọ̀ ẹ sì lé déńté ọkùnrin á bẹ̀rẹ̀ sí ní máa gbé sórí láti máa fi dó fùrọ̀ tiẹ̀ tó ti já wálẹ̀ ìjọ tí ojú bá pa fírí wọ́n á dó fùrọ̀ yẹn ó dẹ̀ lè blame ẹ̀ mo lè má ṣe aṣẹ́wó ọkùnrin mọ́ mo fẹ́ ṣe aṣẹ́wó ọkùnrin yẹn lálẹ́ yìí àwọn èèyàn kan tiẹ̀ sọ fún mi pé mi ò listen sí voice note wọn voice note àwọn obìnrin yẹn pọ̀ gan bí. Ẹ káàsán ma, àǹtí Yínká, ẹ ra ma. Orúkọ mi ni Islamiat láti Iléṣẹ́. Ìjọ ẹ má bínú fọlọ́run bàbá yín. Mo fẹ́. Ìyẹn kọ́ mo wá. Ìyẹn kọ́ mo wá o. Mo ní tó pọ̀ gan-an. Mo ti play eléyìí lánàá. Now, ẹ jẹ́ kí gbogbo ẹ̀ náà tí bá ní kí n máa play gbogbo ẹ̀ the same thing ni mo ń bọ̀. Mo ń bọ̀. Mo ń bọ̀ o. Tí n bá ti ṣe last one tí máa play lálẹ́ ilé ilé ìrè máa wá ṣe aṣẹ́wó ọkùnrin. Jẹ́ kí n play eléyìí. Yeah. Àǹtí Yínká ẹ káalẹ́ o. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ó wá di long run ṣá. Ó wá di pé ọjọ́ tó máa lọ ṣe oyún yẹn àjọ lọ ni. Má tó ṣe oyún yẹn. So nǹkan ṣàwà fẹ́ go wrong. So bàtí ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tó fọ́nì ni o. So ká ṣá. Hello ma, ẹ káàsán ma, ẹ ra ma, báwo ni ṣe ma? Láwọn fáǹsì ní Yínká TNT ní Facebook. Tá bá ti gbẹ́lẹ̀ tán máa bọ́ sí aṣẹ́wó ọkùnrin. Dáadáa láti last year. Oníkan tí mo fẹ́ fi tó yín létí mà tó ń ṣẹlẹ̀ ní marriage so máa ń bí mo ṣe máa ń gbọ́ àwọn program yẹn mo ní kí n tiẹ̀ àmọ́ dẹ̀ ti wà lórí ṣáà ní kí n máa sunkún mọ́nà torí ọmọ bá mo ṣe. Ilé ìkan mo fẹ́ gbọ́. Ilé ìkan mo fẹ́ gbọ́. Ẹ káàsán máa wò ó kó o sí ní ìlú gbogbo ló ń kọ́ máa ń pàtàkì báwo ilé ìlú. Anyway, ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ bó ṣe wà yẹn bọ̀ mo sì ní a lot ń bí báyìí tí mo fẹ́ gbọ́. Now ọ̀rọ̀ ọkùnrin tí mo sọ pé àwọn ọkùnrin aṣẹ́wó
tó bá ti mọ̀ mo ń sọ fún yín a lot ló ń ṣẹlẹ̀ nínú marriage ní àná ọmọkùnrin kan send flyer kan sí mi ló wá ní kí n bá àwọn advertise pé òun kí n jọ kí n bá àwọn advertise nǹkan ó ṣàpè kíní yẹn ní ṣẹ̀kẹ̀rẹ̀ hook up mo wá wò pé advertise kíní mo bá bẹ̀rẹ̀ mo pick interest mo bá bẹ̀rẹ̀ sí ní chat ẹ̀ ló bá ní ara òun fẹ́ advertise mo ní advertise kíní ṣé olóbìnrin ni ṣé ó ní òun ṣe matchmaking ní nǹkan kan ó lóun ò ṣe matchmaking ó lára òun lòun fẹ́ ṣe lòun fẹ́ advertise ó kọ price 1 hour price 2 hours price 3 hours ó ṣàkọ àwọn prices yẹn excuse me prices yẹn mo wá kíní ẹ wá interest mi mo wá pè mo wá ní kí lẹ ṣe ó ní nǹkan tóun fi ń ṣiṣẹ́ ṣe nìyẹn ó ní click ni ó ní àwọn obìnrin yẹn àwọn máa ń tara àwọn wọ́n máa pé wọ́n máa yà àwọn bóyá káwọn lá òbò wọn àbí káwọn pé most of them pé married women ni ipe àwọn máa ń lá òbò wọn àwọn máa massage wọn ipe wọ́n tún máa introduce àwọn fún àwọn ọ̀rẹ́ wọn pé àwọn dẹ̀ máa ń charge wọn ó ní àwọn charges tí mo rí ní inú nǹkan tó ń gbé fún mi yẹn inú handbill tó ń fún mi yẹn flyer tó ń fún mi yẹn ó ní àwọn charges yẹn gbà tóun ò tí ì lajú nìyẹn o ó ní bọ̀ nísìnyí tóun ti lajú ó ní tó bá wá látọ̀dọ̀ mi a máa mo bá ṣe máa dúnàdúrà kíní yẹn ló wá interest mi mo wá lọ fi update yẹn síta tẹ bá rí iye àwọn ọkùnrin tí wọ́n ti get back sí mi ìmí àlóhun ti marry ìmí sọ wípé ìyàwó òun ló tì òun sí ìmí sọ wípé ìyàwó òun mọ̀ pé òun ṣe ìmí sọ wípé òun láti pay bills ìmí sọ wípé òun ti ready láti walk away from that marriage nísìnyí mo wá wò pé báwo ni marriage ṣe fẹ́ survive nígbà tó bá jẹ́ wípé ìwọ obìnrin tó wà nínú ilé tó fìpò wà happy gan ò lè guarantee next day nínú marriage ẹ tó bá ti dúró déédéé tó wà lẹ́gbẹ̀ẹ́ Jehovah sọ wípé according to Jehovah law according to Jehovah commandment tó jẹ́ pé orí Jehovah commandment and God commandment ló wàá rí wípé marriage ẹ ó ń shake torí àwọn obìnrin bí ẹgbẹ́ àwọn náà sanwó service ọkọ tó fẹ́ sílé ọkọ tó obìnrin ibi tó obìnrin ọkùnrin bá dẹ̀ ti ń jẹ tó ń fún ní ìrọ̀rùn ibẹ̀ lọkùnrin mọ̀ tọkùnrin bá ń fún ní owó tó ń dó obìnrin níta tó dẹ̀ mú owó yẹn wálé torí pé òun ò ní service torí service náà render ó máa frustrate ẹ nínú ilé ò ní lè jókòó agbára tó bá wà ló máa fi dú ẹ ọ̀pọ̀lọpọ̀ tẹ ní ọkọ payín tì fún 1 year kí lẹ ń ṣe láti assist ọkọ bùkátà wo lẹ ń bá ọkọ gbé nínú ilé báwo lẹ ṣe mọ̀ pé wà important sí ọkọ ṣé tí ọkọ bá fi tẹ́ bá lẹ ń lọ ṣé ọkọ máa bẹ̀ yín kẹ́ jókòó àbó máa jókòó pé kẹ́ kẹ́rù yín àbí ọkọ ń gbàdúrà pé tóun bá tiẹ̀ lọ lójúmọ́ kó kẹ́rù ẹ tóun bá máa fi dé kó má bá ẹ jẹ́ kí n play àwọn nǹkan kan fún yín mò ń bọ̀ jẹ́ kí n pe let me call this guy kí n tó play voice note ẹ jẹ́ n kọ́kọ́ pè náà kí ló ń ṣe fọ́kọ báwo ló ṣe peace of mind wo ló fún ọkọ torí ẹni tí mo pè ó ní ìyàwó òun ló sùn débẹ̀ but mi ti béèrè kí ni ìyàwó ẹ̀ fi sùn débẹ̀ hello yeah báwo ni ṣàlàáfíà ló wà àti ẹ̀ka lẹ́. yeah àná èmi àti ẹ sọ̀rọ̀ ó send handbill sí mi ó ní kí bẹ́ẹ̀ advertise nǹkan tó ń ṣe mo wá pick interest mo pè ẹ́ ó wá ṣàlàyé nǹkan tó ń ṣe fún mi and lẹ́ni ó sọ fún mi pé ìyàwó ẹ ló sún ẹ báwo kí ni iṣẹ́ tó tiẹ̀ ń ṣe báwo lẹ ṣe ń ṣe ṣàlàyé ẹ̀ fún mi mo fẹ́ gbọ́. ẹ ṣe gbọmọ hook-up lè ní ṣe. hook-up bíi ti báwo òun hook obìnrin òun hook-up obìnrin fáwọn ọkùnrin àbí wọ́n gan hook ara ẹ̀ up fáwọn. èmi gangan náà pè é. àwọn wo ló máa ń pè é. ẹ ṣe bó ṣe máa ń lọ lélẹ̀. ìgbà tí mo bẹ̀rẹ̀ sí yìnyín mo lọ print card. ok. mo ní àwọn káàdì yẹn ṣe so ìbá tí wàá súnmọ́ àwọn bá ti jáde mo wá súnmọ́ àwọn obìnrin àwọn aṣáájú tí wọ́n pẹ́ à nǹkan báyìí iṣẹ́ báyìí ni mo ń ṣe pé mo dẹ̀ máa ń pè ọkọ̀ kò yé báyìí lówó mi o. ibẹ̀ ń gan mo ti mọ̀ wípé ìyá ọkọ oúnjẹ àwọn obìnrin kan tà.
pé ìyá jẹ wọn tó ti máa fọ̀rọ̀ wò ká fún ọ ní káàdì hookup yẹn irú kíní tó send sí mi yẹn ló máa fún ọ kíní. káàdì ni okay mo ṣe sí káàdì tó wọ́n fẹ́ ìdíyẹ sí mi ní ìgbà tí mo ṣe mo gbà yẹn lórí sísẹ́mù sórí fóònù mi. okay so káàdì yẹn wà nílé so there was a day tí mo fún ọ̀rẹ́ méjì kan ní káàdì ọ̀rẹ́ kan ìyẹn wá jàgbá wá ní báwo ló ṣe máa gba káàdì lọ́wọ́ ẹni pé kìíní kan that means àṣé bóun ṣe rí báyìí ìkan tó ń ṣe lépè ìyá ọkọ oúnjẹ ó wá gba káàdì yẹn ẹnì kejì náà ṣàgbà káàdì yẹn òun ló ẹni àkọ́kọ́ tó wá kọ́ mẹ́sàgì yẹn pé ọ̀nkú àbí ìfọ́lọ́ ọ̀rọ̀ yín wá ṣé ẹ serious kan tí mo ṣe mo ní mo serious pé iṣẹ́ tó ń ṣe nìyẹn kan tí mo ń ṣe yẹn tèmi bẹ́ẹ̀ ni mo lè máa màsáàjì wọn máa bá wọn ṣe eré kàtúntì èmi ìgbọ̀n ní fẹ́ fi lọ mọ́. èèlò náà máa wá ń sọ fún ẹ àti wípé oníyàwó ẹ ló tiẹ̀ sí báwo ni ìyàwó ẹ ṣe tiẹ̀ sí. ẹ ṣe mo máa rìn mo fẹ́ yàwó mi ní ṣùlọ́kà mo ṣe wedding gangan ṣùgbọ́n mo lè wà nílé nígbà mi kí àwọn máa yẹ ní sẹ́pẹ̀lẹ̀ ní fún 3 months. fún 3 months. ó wá kéré jù 2 months 1 month mo lè máa tún mọ́ yàwó mi àti fa ọ̀rọ̀ yẹn fàfàfàfà kí ló ṣẹlẹ̀ ṣé mo ṣẹ́ ni ó ní rọ́pò wọn kàn láìpẹ́. so ìgbà tó ti bẹ̀rẹ̀ wúkọ̀ pàṣẹwó ọkùnrin sìn ṣóṣì máa wá ń pe ìyàwó ẹ láti pé kẹdóra yín ṣóṣì máa ń fi oorun lọ ìyàwó ẹ. máa ń pè é mo máa ń fi lọ sàmúlẹ̀ tó bá gbà sàmúlẹ̀ tó bá lẹ́ gbà tó bá dẹ̀hùn fúnra máa pè mí òun náà fúnra ẹ̀ ló sọ fún mi pé kí n lọ ta pé mo free láti lọ ta pé mo free pé kí n lọ síta. ṣó ti wá mọ̀ òkè nísìnyí tó ti wá bẹ̀rẹ̀ pẹ̀lú business tó ti ń rówó oúnjẹ ẹ̀ ń sìn ṣó ready láti filẹ̀. irọ́ àwọn tó sì máa nídìí mi sí pọ̀ sílẹ̀ kẹ̀. ṣó máa ń protect ara ẹ̀ ṣá ṣó máa ń protect ara ẹ̀. bẹ́ẹ̀ni sure. àwọn age range how old ni wọ́n ń sìn bó ṣe wà yìí. 30+ ni. ok age range wo ló máa ń dó ẹ ló máa ń pè ẹ láti wá pé o fẹ́ dòde àwọn tó ó dàbí kó sọ fún mi pé ẹ máa ń travel lọ sí Abuja nǹkan kan. bẹ́ẹ̀ni èjì tí mo tó là wàásù ní 50. ṣé àwọn màmá aláyé ni èlò náà máa ń san fún yín báwo ni service yín báwo lè torí ó dàbí pé kinní yẹn click ni ẹ pọ̀ ń bẹ̀ so báwo ni service yẹn báwo lẹ ṣe máa ń ṣe. èmi nìkan lèmi dá dúró tẹ́lẹ̀ mi nìkan lèmi dá dúró. ok mo nǹkan tí mo mí pé àwọn ọkùnrin pọ̀ tó ń ṣe. so ẹlòmíì ò ní wo price tó wà lára káàdì yẹn ẹ bá ṣe bá ṣeré sí dáadáa. nǹkan tó ń sọ náà nìyẹn. ó lè wo pé òye báyìí ló wà lọ́wọ́ ìjẹ́kùn fún ẹ. Ìjẹ́ o ti dú èèyàn kan rí tó wá introduce ẹ sí ọ̀rẹ́ ẹ̀. Sure. Àná kọ́ ni mo sẹ́yìn sí ní ẹ̀sìn mà. Àná ni. Níwájú ọlọ́run àti èèyàn. Ẹni tí kíní ẹ̀ ṣẹlẹ̀ sí ṣìkù mi lánàá. Ẹni tí kíní ṣẹlẹ̀ sí? Oyin tó tán introduce mi sí. Mo dó ẹni ẹ̀ tó wá introduce ẹ̀ sí ọ̀rẹ́ ẹ̀. Okay. Ìyá pè mí lánàá. Òun ló ní kọ́ ìjọ sí pé àjẹsẹ̀ fọ́ọ̀dù bí ní sí ní ọ̀sán àná dẹ̀lẹ̀ ni ẹ pè mí. Ṣé àwọn náà máa ń gba hòtẹ́ẹ̀lì? Àwọn ni. Ìjẹ́ married woman máa ń need service yín. Wọ́n ní ìdí ẹ̀gbọ́n ẹwà wọn náà ní ìdí ẹ̀jú máa ó. Ayélujáfẹ́jẹ́ ò àti nǹkan. Tí bá gbé dáhùn séjì kan. Ẹ̀yà ọkọ jẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ ń ta. Ṣé wọ́n máa ń ṣé àwọn married woman máa ń gba service yín máa ń pè ẹ́? Bẹ́ẹ̀ni. Wọ́n dẹ̀ owó tí wọ́n ń sọ fún ẹ yẹn ìjọ wù ẹ́ pé kò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ ṣé owó yẹn máa ń pè yín? Torí èèyàn kan sọ fún mi pé òun ṣé òun fi kọ́lé. Ohun èmi náà tó mi fi ṣe kí n fi kọ́lé ìbáraẹni tó dáa. But àwọn mélòó náà máa ń require àwọn mélòó ẹ mórí pé ní kí n bẹ advertise àwọn mélòó náà máa ń require service ẹ láàrin ọ̀sẹ̀. Mi lè ta ṣùgbọ́n máa ń fún wọn déètì. Wọ́n máa ń book ẹ. Tó bá fẹ́
bẹ́ẹ̀ tó bá fẹ́ jẹ́ kí n wà pẹ̀lú ẹ̀ di àárọ̀ ọjọ́ kejì oyè náà àmọ̀ po ẹ̀mí ẹ̀ gbé ọ̀tán mi ò ní fẹ́ràn gbà mo lè like tẹ́ bá fẹ́ dó wọn nísìnyí tó bá fẹ́ dó wọn ṣọ́ máa ń fún yín ní service pé okay o mo fẹ́ kó lábò mi ni o nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi leléyìí ṣọ́ máa ń sọ nǹkan tí wọ́n fẹ́. ẹlòmíì máa sọ nǹkan tó ń fẹ́ bọ̀ èmi dẹ̀ ní mo tún máa ń màsà máa kọ́kọ́ màsà tó yẹn máa gbé wọn dé level kan náà ìbọ̀ ọ̀rẹ́ màá ní mo fẹ́ kó lámì o mo fẹ́ kó. service wo náà máa èmi máa ń lóun fẹ́ kó gbókó sẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ kí n jẹ́ kí ìyàwó yín mu oko yín service wo ni wọ́n máa ń request fún jù service wo náà máa ń request fún jù ṣé lílá òbò ni àbí èwo náà máa ń bùkù jù. ọyàn àti kìsìn torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lóòótọ́ wọ́n máa ń sá wọn máa ní wọn lè kíìsì ìyàwó wọn yes mo ń gbọ́. ọyàn àti kìsìn àwọn yẹn pọ̀ àti nígbà wọn máa fẹ́ fẹ́ dóhùn tó yẹ pé mo dó ìyá 45 mo dó mà yẹn ó parọ́ tó gùn ta àwọn ọmọ in fact ó lọ́kàn òun tó ti dóhùn láti nísìnyí àdéhùn ẹ bá mi pa àwọn èèyàn wọlé. ṣé àwọn married women ló máa ń gba service yín jù ni. bẹ́ẹ̀ ni àwọn married women ni àwọn ọmọ yín kékeré yẹn káwọn èèyàn ò lẹ́nu bẹ́ẹ̀ àwọn tó ti marry ni àwọn tó máa ṣọ́ ló máa ń gba service yín jù. àwọn ni bẹ́ẹ̀ náà. so ìjà rí àwọn married women tó máa ṣọ́ àwọn náà máa ń gba hòtẹ́ẹ̀lì tẹ́ máa dé sí. àwọn náà máa gbà. ṣe ẹ máa ń sùn mọ́jú bẹ́ẹ̀. àwọn tèmi ń ṣe ọ èyí tó bá fẹ́ kí n sùn mọ́jú máa ń sùn. èló ló máa wá ń charge èló ló máa ń charge wọn. tó bá yẹ pé kí n sùn mọ́jú yẹn wàásù. 50,000 okay. wàásù ni. okay. bẹ́ẹ̀ ni mà. tó bá jẹ́ short time kọ́ how many hours ni short time. tòní ìjẹ́ màá bá yín sọ̀rọ̀ pé ṣeré ni èmi ò ní àwà tí bá wà pẹ̀lú ẹ̀ fún 1 hour nínú 1 hour yẹn oyè náà tó bá fẹ́ kí n gba ẹ̀ sí ni. so ìwọ tó ń ṣe ọ̀nà owó gan ni wọ́n gan fi ń recuperate ọ̀nà owó ló fi ń tọ́jú ara ẹ̀ ọ̀nà owó ló fi ń regain àwọn nǹkan tó fi sí ọ̀nà owó ló fi. ní gbogbo ọ̀nà ni wọ́n á lo medical àmúdẹ̀ ń lọ app gbogbo ọ̀nà ni. now tó bá fẹ́ lọ tó bá ti ṣé o máa ń ní like diary tó fi máa ń ṣe booking ṣé o máa ń ṣe booking sílẹ̀ tó máa fi déètì sí tó máa kọ sínú diary. no ẹni tó bá kọ mẹ́sẹ̀gì mi ni fún wọn dé mi òun ní diary ẹni tó bá kọ mẹ́sẹ̀gì mi ni. àti rí o ti ní booking bíi ẹ̀mẹ́ta ìjà àti ríbi tó ti ń gba iṣẹ́ bíi mẹ́ta ní ojúmọ́ rí bóyá obìnrin oríṣi mẹ́ta lójúmọ́. sure báwo ló ṣe báwo ìfún mọ́ dáadáa lójúmọ́ báwo ni ẹ̀mí ẹ̀ ṣe wá ń gbé ṣé lójúmọ́ yẹn different hotels ló ti máa lọ bá wọn àwọn á ti book hotel wọn á ti wà ń bẹ̀ fún ẹ. èmi máa ń wà ń lé o àwọn mi wà ń lé. ìjà rí married woman tó ti invite ẹ sílé nígbà tí ọkọ ẹ lọ síbi iṣẹ́ rí àbí tọkọ ẹ travel. bẹ́ẹ̀ sure. ṣé ìtọkọ ẹ lọ síbi iṣẹ́. ìtọkọ ẹ lọ síbi iṣẹ́. mi jẹ mọ ibi tí wọn bó dà pọ̀ travel. okay wá invite ẹ sílé àwọn ọmọ ẹ wá ń kọ́. àwọn yẹn tèmi ò mọ́mọ́ yẹn tàn yẹn tó mi ò lé egbò tèmi yà ni pé. bọ̀ ó mọ̀ pé nínú ilé yẹn inú ilé marital home ẹ̀ ni ó mọ̀. bẹ́ẹ̀. so orí bẹ́ẹ̀dì ọkọ àtìyàwó náà orí bẹ́ẹ̀dì room tóun àtọkọ ẹ̀ ń gbé tó mọ̀ tó ẹjọ́ ń sùn lẹ́tí dóra yín. no èyí tí mo ṣe wọ́n ní visitor room tó ibẹ̀ náà. so irú 50,000 yẹn sì mélòó ló máa ń make láàrin ọ̀sẹ̀. bẹ́ẹ̀. mélòó ló máa ń make láàrin ọ̀sẹ̀ èló ló máa ń make láàrin ọ̀sẹ̀ lórí iṣẹ́ yẹn. ẹlòmíì ọwọ́ ọ̀dọ́gba ẹlòmíì máa ń bẹ̀bẹ̀ pé kan báyìí rí báyìí nǹkan tó ń fẹ́ gangan ní tẹ̀sí nínú ẹ̀sìn. ok èwo ló wá dùn mọ́ ẹnu jù èwo ló dùn mọ́ ẹnu jù ṣé owó tí wọ́n fún ẹ yẹn ní value ló dùn mọ́ ẹnu jù àbí pé òun dóbò oríṣiríṣi àbí pé òun wò pé nǹkan tí ìyàwó ẹ̀ fi ń jẹ níyà ó ní access èwo ló gbádùn jù èwo ló dùn mọ́ ẹnu jù ní gbogbo ẹ̀. gbogbo ni o
mo dẹ̀ fẹ́ràn owó. Okay, èwo ni priority ẹ, ṣé òbò tó ń dùn iye ń jẹ, ṣé òbò yẹn ló ń dùn mọ́ ẹ now tó ti wá ń rí lóríṣiríṣi, báwo ló ṣe value ìyàwó ilé ẹ tí ìyàwó ilé ẹ bá sọ pé òun lọ sí jẹ́ ó máa feel ẹ? Yes, mo nífẹ̀ẹ́ dáhùn gan, mo nífẹ̀ẹ́ yàwó. Báwo ló ṣe tó bá dẹ̀ bí mi máa ń fún, báwo ló ṣe kì í ṣe nǹkan tó máa fẹ̀ṣẹ̀. So báwo ló ṣe wá value ẹ pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn, but o value òbò ẹ mọ́ because o ti ní alternative. No, mi ò yẹn rìn ìbálẹ̀ tí má ti bá ṣe ẹ̀kan ó ti tán ni. Mẹ́wàá tó bá dẹ̀ jáde o lè ṣe ẹ̀mẹ́ta. Àjù bẹ́ẹ̀ lọ, mẹ́ta tẹ̀ ní àárọ̀. But ṣáwọn sugar mummies àwọn lọ́rọ̀ kan ṣáta bá ní ká wo ratio àwọn tó ń pè ẹ́ jù, single parents, single ladies or married women, àwọn wo ló need the service ẹ, àwọn wo ló gba service ẹ jù, àwọn wo ló ń pè ẹ́ jù nínú single married women ló pè mí jù. Married women then married women kò sẹ́ni tó lè pè mí o, mo available for everybody so but married women èmi gan mọ̀ pé àwọn awẹ́ òbò kan wà tó jẹ́ pé tèmi gan rí gan mo pé now kí náà wá àwọn married women yẹn tó bá ń dó wọn, ìjà ti rí tó ń dórí tó ń ṣépè fọ́kọ ẹ̀ bí tó gbádùn ẹ̀ dé. Irọ́ èmi mi rí tó ṣépè fọ́kọ ẹ̀ jọ, mo ti rí tó sọ pé ibo mo wà látọjọ́ ẹ̀. Kí náà máa wá ń sọ fún ẹ nípa ọkọ wọn tó wọ́n bá ń dó wọn, kí náà máa ń sọ fún ẹ nípa ọkọ wọn? Èmi máa ń dìbò, èmi máa fẹ́ máa sọ̀rọ̀ ọkọ èmi bọ̀ máa ń kọ̀tẹ̀ mọ́ lẹ́nu, mi ò fẹ́ kọ́ máa sọ̀rọ̀ yẹn, máa ń kọ̀tẹ̀ mọ́, èmi máa sọ̀rọ̀ ọkọ kan ẹ̀kan sí lọ, èmi máa ń sọ ìdánmà, èmi máa sọ pé bọ́lá ṣe fi ràn ní ẹrẹ́ nìkan. Okay, máa ń kọ̀tẹ̀ jẹ́ kí n mọ́ gbé lẹ́nu, ẹlòmíì. fẹjọ́ sórí. All right, jẹ́ kí n gbé ẹlòmíì. N bá ti gbé you are available. Okay, let me call you. Lady yẹn mo fẹ́ pè. Where is she? Hello, ma. You're driving to Canary Wharf. Okay. Hello. Hello. Thank you. Ma, mo ti send message sí yín. Mo ṣe ń rí sí ni. Oh, my door! My door! Thank you. Thank you. Nǹkan tí mo fẹ́ sọ nísìnyí ni wípé mo ti kíni ọ̀rọ̀ ọkọ sister yín yẹn àti ọkọ sister yín àti ẹ̀yin dídó yẹn. Báwo lẹ ṣe ń gbádùn báwo ẹ̀dẹ̀ lẹ ṣe ń dóra yín di ọ̀la, báwo lẹ ṣe ń gbádùn ara yín? Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe ń gbádùn ara yín tọkọ yín ò dẹ̀ mọ̀? Kò ń ṣe ìlú tí mò ń gbé lọ ń gbé. Okay. Ọ̀tọ̀ ni ìlú tí mò ń gbé, ọ̀tọ̀ ni ibi táwọn kí lẹ wá ń gbádùn nínú oko ẹ̀ yàtọ̀ sí oko ọkọ yín? Hello? Wọ́n good gan ni mà. Wọ́n good. Wọ́n gbọ́ yín mà. Ó dà pé busy. Kí lẹ wá ń gbádùn nínú oko ọkọ sister yín yẹn yàtọ̀ sí oko ọkọ yín? Wọ́n wà more matured. And apart from being matured, wọ́n wà romantic gan. Wọ́n wà èèyàn tó wà romantic pé ó lè talk, ó lè kiss for long. Ṣé ọkọ tí yín gangan ò kí ń lábò yín ni? Màá mọ̀ ń gbọ́ yín mà. Kí lẹ ń ṣe? Ṣé kí n pè padà ni? Kí lẹ ń sọ mò ń gbọ́ yín? Kí lẹ ń ṣe? Ọkọ tí yín ṣé kò kí ń lábò yín ni? Ọkọ yín gangan kò ń lábò yín? Ó máa ń la o, ó máa ń la. So kí wá ni ọkọ sister yín ṣe? Kò búùdù sẹ́ni tí mò ń sọ ẹ̀. Ṣé okó ọkọ sister yín ṣó tóbi ni? It's not really about the size. I'm not particular about size, but the way that máa ń ṣe, wọ́n máa ọmọ bíi wọ́n máa touch, you know the perfect way to touch. Téèyàn àti wọ́n bá ń dóra yín, kì í ronú pé ọkọ ẹ̀gbọ́n mi mà ni mò ń dó yìí. Kí n rò. Mo máa ń rò iná fẹ́ àlè fún ilẹ̀ parọ́ bọ́ọ̀sì. Torí pé pọ́wọ́ tí mò ń dín ìráìbù bẹ́ẹ̀ kò jẹ́ kí n lè sọ pé rárá pé kò sígbà tó pé nìyí kí n lè sọ ní òfin wọn. Bọ̀ ilé wọn nísìnyí, ilé wọn ń gbóná,
ilé ọkọ sister yín gbóná ṣé kò lè jẹ́ pé as a result of pé ẹ̀yin tó ń dó ló fà. rárá ó ń ṣèyí ó tó di pé mi àti wọn bẹ̀rẹ̀ rárá làwọn àtìyàwó wọn ti ń jì yẹn tẹ́lẹ̀. So ojú wo lẹ́yìn máa fi ń wo sister yín tẹ́ bá jọ pàdé pẹ̀lú ọkọ wọn tẹ́ dẹ̀ mọ̀ pé ń dó ọkọ ẹ̀ ojú wo lẹ máa fi ń wò wọ́n. mo máa ní conscience no conscience mi máa bọ̀ ní ìpínlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó ń ṣe nǹkan tí mo lè stop for now. Ok ẹ máa ní conscience bọ̀ tó bá pè yín níjọ́ tẹ́ ẹ rí wọn yẹn ẹ sì máa lọ do torí ẹ lè stop. òṣìṣẹ́ tó pè mí tí mo lè sọ náà fún wọn tó bá ti pè mí mò ń lọ. ẹ wá fi pé wọn ò ní ráyè máa dó sí ok ọkọ yín wá ń kọ́ ok tọkọ yín bá fẹ́ do yín nísìn tọkọ sísítà yín pè yín pé ok wá má bá mi ò gbúdọ̀ dó ọkọ ẹ o láti wá bá mi sì mo fẹ́ do ẹ kí lẹ máa ṣe. kò máa work bẹ́ẹ̀ in the sense that tó máa pè mí wọ́n máa ń fún mi ní time. ok tó bá jẹ́ pé time tẹ fẹ́ no ẹ ní sùúrù ẹ fẹ́ ríra lọ́la ẹ dẹ̀ ti mọ̀ pé ẹ̀ ń travel lọ bá wọn lọ́la ẹ wá ti wá múra tán ẹ ti fọkàn sí pé ẹ̀ ń lọ dó ọkọ sísítà yín ọkọ wa wọlé wá ní wá you cannot go mo fẹ́ dó ẹ kí lẹ máa ṣe. màá gbà kó ṣe ti tiẹ̀ ni a ṣe màdé lọ ṣe tí mo fẹ́ ṣe tí mo yọ. ẹ kò sùn sílẹ̀ kó ṣe tiẹ̀ ẹ dẹ̀ wá lọ ṣètò tó bá jẹ́ wípé ó wá sọ pé ẹ lọ ń kọ́ tí ọkọ sísítà yín dẹ̀ ti ń dúró dè yín kí lẹ máa ṣe. tó bá rọ pé sọ pé mi lè travel that time ọkọ mi àwọn máa understand. ok okòwò lẹ wá ń gbádùn jù nínú méjèèjì okó ọkọ yín àbò okó ọkọ sísítà yín. mi ì lè béèrè ẹ̀dẹ́ yìí níbi sáǹsì àti ẹ̀mọ̀kọ́ mi ojoojúmọ́ láàrin wa. bẹ́ẹ̀ ni sáǹsì ìkọ̀kan láàrin ra. so ìwo lẹ wá ń gbádùn jù ṣé ti ọkọ sísítà yín lẹ ń gbádùn jù. tí wọ́n ní ẹ̀ẹ́dẹ̀ rẹ́dì láti filẹ̀. For now. Mo lè fi wọ́n lẹ̀ bọ̀ for now. Ẹ lè filẹ̀. Kí ni reason ṣé torí pé ṣì ń gbádùn okó yẹn lọ́wọ́ lẹ̀ ṣe lè filẹ̀? One of the reasons ṣe ìgbà míì ọkọ mi kò máa wà available. Àwọn dẹ̀ máa ń wà available ọkọ sísítà yín ẹ̀ máa ń wà available every time. Òun dẹ̀ máa wà at any time bí wọ́n kí n pè wọ́n lọ́la pé mo fẹ́ wá o máa bọ̀ ló máa sọ fún mi. Ẹ̀gbọ́n yín ò dẹ̀ tí mọ̀ tẹ́gbọ́n yín bá mọ̀ kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀ tẹ́gbọ́n yín bá mọ̀ tó confront yín kí lẹ máa ṣe. Ẹ̀gbọ́n mi tẹ gbọ́dọ̀ mi. Tó bá wá mọ̀ kí lẹ máa ṣe ká sọ pé ó mọ̀ èèyàn kan lọ sọ fún ṣé ẹ̀yin náà máa fèsì ẹ̀ ni. No tó bá mọ̀ nǹkan ok bóyá irú ètò yìí sì ó lọ gbọ́ ó dẹ̀ lọ gbóhùn yín kí lẹ máa ṣe ṣé ẹ lè fèsì ẹ̀ ṣé máa bàjà pé wẹ́ módó nìyẹn. Ọ̀rọ̀ ó máa jẹ́ bí rù kò sí nǹkan tó gbọ́dọ̀ bí síta. Tó bá wá ṣẹlẹ̀ pé wọ́n lọ mọ̀ kí lẹ máa ṣe. Èyí kan bá wọ́n ṣe di pé ó máa jẹ́ bí rù. So tó bá wá dẹbi rú ṣe máa yànda okó yẹn abẹ́ṣì ẹ máa gba cam láti máa dókó yẹn lọ. Ẹ mọ̀ pé tí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣe ṣẹlẹ̀ àwọn kan máa fẹ́ gbójú àwọn náà máa gbójú. Tó bá ṣẹlẹ̀ kan tó bá kọ́kọ́ ṣẹlẹ̀ ó lè máa gbóná gbogbo ẹ̀ gbóná ká má mú un. Bọ̀ tó bá yá ó lè máa gbóná sọ̀jẹ̀. Tó bá ti tàn bí a fẹ́ tiẹ̀ abẹ́ni tí ẹ ká bẹ̀. Ẹ tún máa padà máa dó wọn. Bò ṣé okó wọn ṣé ẹni sùúrù ṣé okó ọkọ sísítà yín ló dùn tó yẹn ni àbí kì í ṣe pé bí ó ti lo nǹkan sí orí okó yẹn tí ẹ fi mọ̀ pé ẹ̀jẹ̀ mi màá ni mò ń dókó ọkọ ẹ̀ yìí ṣé ọkọ sísítà kí ló wá ṣẹlẹ̀ kí ni kí ló wá ṣẹlẹ̀ tí okó yẹn fi gbádùn mọ́ yín tó yẹn. Sẹ́yìn àpapọ̀ kékeré ọdún ọkùnrin. Ó ní àwọn ọkọ̀ tí wọ́n ń wò lára ọkùnrin. Àpapọ̀ dídé, wọ́n ṣe gbẹ náà ní dídé. Kí wá ní nǹkan náà? Ẹni sáà ń sọ yìí, extra hearing. Tọ́mọ ní ọ̀wà, nígbà rẹ̀ bá mọ ni ẹ má sì lè gbọ́ o. Ìsọ́nà calls báwo ni ti jẹun, báwo ni ṣe fi báwo ni ṣe fi. Ó ṣe bí àmú ní ìkọ̀kọ̀ tí mo fẹ́ ṣe. Tí ìkọ̀kọ̀ bá ń bọ́dà mi nìyí,
is the first person I will call. Okay. Ṣé wá fi pé ẹni sùúrù fi pé ẹ lè find irú ẹ̀ nínú ọkùnrin mi yàtọ̀ sí ọkọ sister yín. Mo lè find irú ẹ̀ nínú ọkùnrin yìí but tí màmá máa wọ́kùnrin sí i ọkùnrin náà àwọn ọkùnrin náà gbàdúrà bó lè yàn fẹ́ wọ́kùnrin lọ. Bọ̀ ọkọ sister yín tó bá wà lọ mú yín kọ́. Ẹyọkọ tẹ́lẹ̀ ní ọkọ sister yín ni. Ọkọ sister yín lẹ́yọkọ tí sister yín bá mú ẹ tí sọ́kọ́ máa dàbí rú. I'm not blaming you. I'm not criticizing you. It's your call. Bèmi kàn ń sọ mo kàn ń béèrè question ni o. Mo kàn ń béèrè question lọ́wọ́ yín ni. Mi criticize yín. But mo gbà tẹ́ sọ pé ó máa dẹ̀bí rú mo kàn tún rán yín létí pé ó lè dẹ̀bí rú lóòótọ́ pé. Ó máa rà ìfọgbọ́n kó má dẹ̀bí rú. Bọ̀ ṣé. Wọ́n ti fẹ́ lórí àwọn. Táwọn bá wò pé ó ṣe dẹ̀bí rú yẹn o, ọ̀n lè handle rẹ̀ ó ṣe ṣe pásítọ̀. Bọ̀ tó bá yẹ pé wọ́n lè handle ẹ̀ tó bá dẹ̀bí rú ṣẹ̀ṣì máa dó wọn lọ tó bá yẹ pé wọ́n lè. Ẹ ṣì máa dóra yín lọ. Ẹ tún padà sí máa dóra yín. Tí mo wá fẹ́ béèrè very important question lọ́wọ́ yín mo dẹ̀ fẹ́ kẹ́ down gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe wà lọ́kàn yín. Now tí nǹkan bá ṣẹlẹ̀ sí bí ọkọ yín tí nǹkan wá ṣẹlẹ̀ sí sister yín tí ọkọ wọn wá find ara wọn nílùú mi tẹ́yin náà find ara yín nílùú mi níbi tí ojú ọlọ́mọ òtó tí family kankan ò fi yín ìjẹ́ tó bá sọ pé òun fẹ́ fi yín ṣaya òun fẹ́ fẹ́ yín ìjẹ́ lè fẹ́. Okay, ṣé pé bóyá tí nà tọkọ mi ti separate. Bóyá ẹ ti separate àbí nǹkan kan ṣe ọkọ yín olódì ọkọ yín kú nǹkan kan ṣe sister yín náà wọ́n separate kò sí mọ́ ẹ wá lọ bára yín nílùú òyìnbó àbí bòmí bóyá òun àtọkọ yín on separate ẹ̀yin àtọkọ yín separate sister yín àti ẹ̀ náà separate bóyá ọ̀rọ̀ yín ló fàjà ẹbí ti dàrú ẹ wá lọ bára yín nílùú òyìnbó níbòmí jẹ́ lè fẹ́. Mo lè fẹ́ wọn o. Ẹ máa fẹ́ wọn. No tó a mọ̀ pé kò possible tó yẹ pé ó possible ṣe lè fẹ́ pé bíyá sister yín ti filẹ̀ ọkọ yín náà ti lọ ṣe lè fẹ́. Sister yín ti filẹ̀ ọkọ yín náà ti lọ ṣe ẹ lè fẹ́. Okay. Òun náà ni mò ń sọ mo lè fẹ́ wọn fẹ́ tó jẹ́ mi àti wọn ẹ mọ̀ pé fífẹ́ kò ń ṣe ọ̀rọ̀ obìnrin ọkùnrin àti obìnrin nìkan family will be involved. Bọ̀ tí family ló bá pè yàn no. Pé èmi àti wọn nìkan wọ́n nà wọ́n. Mo tún wá fẹ́ béèrè another question lọ́wọ́ yín gẹ́gẹ́ bí máa yìí ṣe ń gbádùn òbò yín sìn kẹ́kọ̀ọ́ déédéé gbọ́ pé sister yín ọ̀tá sister yín kú wọ́n ti sin wọ́n ti ṣe gbogbo ẹ̀ máa yẹn wá pè yín níjọ́ kan ó wá sọ fún yín pé lágbájá ṣó mọ̀ pé nítorí tiẹ̀ ni mo ṣe pa lady mo fi pò ń disturb ẹ̀ mo dẹ̀ fẹ́ ká máa gbádùn ara wa dáadáa ṣùgbọ́n bí ta ṣe ń ba lọ yìí mo rí pé ó ti ń disturb ó ti ń bá mi fa wàhálà nulẹ̀ bọ̀ bó ṣe ń gbóná yẹn mi ì lè sọ fún ẹ pé èmi ni mo pa bọ̀ mo ń sọ fún ẹ sí pé èmi ni mo pa o nítorí tiẹ̀ dẹ̀ ni mo ṣe pa torí pé mo fẹ́ ká gbádùn ara wa dáadáa kí lẹ máa ṣe ṣé ẹ sì máa continue pẹ̀lú máa yẹn. Mi lè continue èèyàn tó pààyàn ó lè pè mí náà náà. Bọ̀ ìjẹ́ máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun ló pa. Irú nǹkan bẹ́ẹ̀ ni lè ṣe mọ̀ èèyàn tó pààyàn kí wàá ní probability tí kò lè pè mí náà fẹ́ lómi tó bá pàdé lómi náà kó ṣe kí ó lè pè mí náà fẹ́ mi èèyàn. Okay. So mi lè continue. All right. Ẹ ṣé. Ẹ̀yin èèyàn mo ò ní continue kí ni àwọn aṣẹ́wó ọkùnrin yẹn ó gùn gan o ẹ jẹ́ ká tún sọ di continue ní next time mi fẹ́ kétò ìpẹ́ mò ń lọ síbi iṣẹ́ lọ́la I need to prepare myself and get ready get set get my laptop my bag nǹkan tí máa wọ̀ and I'm still going to drop something in the morning mo mọ̀ wípé a ti kọ́ àwọn ọgbọ́n kan ní alẹ́ yìí and nǹkan tètò yìí wà fún nìyẹn awareness mọ̀ pé ẹ̀yin obìnrin kan orí yín ti ṣí báyìí ẹ̀yin ọkùnrin kan náà orí yín ti ṣí and ẹ̀yin tẹ́ tí mari náà orí yín ti ṣí bọ̀ ẹ má gbàgbé ilẹ̀ Danabit Homes and Properties wọ́n ta ilẹ̀ wọn buy one get one free àwọn ilẹ̀ wọn ó lè máa san kó máa san díẹ̀díẹ̀ owó sì wà lókè ìsìn ẹ fi dé mọ́lẹ̀ pàápàá ilẹ̀ tán nílẹ̀gbẹ̀ẹ́ polytechnic ẹ lè fi kọ́ hostel kó máa mú owó wá fún yín ẹ pè wọ́n sórí +234 70 444 33316 +234 70 444
33316 àbí kẹ́ pè mí ẹ tiẹ̀ sábà pè wọ́n +2347044433316 or kẹ́ pè mí sórí +447404851234 ẹ lè san kẹ́ máa san díẹ̀ fún wọn ẹ rà síbẹ̀ ẹ jẹ́ kó máa jẹun and Danabix tún lè bá yín kọ́ ilé ẹ̀yin tẹ́ ti ralẹ̀ àwọn ọkọ wọn bá wọn kọ́kọ́ lé wọn nísìn ẹ sọ plan fún ẹ sọ nǹkan tẹ́ fẹ́ ẹ dẹ̀ máa fowó ránṣẹ́ sí wọn àti ẹ máa lówó tí ẹ tẹ́ máa dá padà ó lè bá yín kọ́ ẹ má gbàgbé tí bá máa ṣe first matchmaking mo máa fún àwọn tó ti wà lórí ṣàbàríkòlò ní priority ìwọ tó bá ti register ń bẹ lọ sórí ṣàbàríkòlò kó lọ register 1 2 obìnrin ní Indianapolis ẹjọ mo need another obìnrin ní Indianapolis àwọn obìnrin tó wà mẹ wọn dà pọn wà reliable àwọn kan tí mo ti fún àwọn kan nìkan so mo need obìnrin ní Indianapolis tó bá wà ńbẹ̀ tó need the relationship kọ sí mi lórí +447404851234 ẹ̀yin tẹ́ ì tí register lórí ṣàbàríkòlò ẹ̀yin ni máa fún ní priority ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ àti kọ́gbọ́n lálẹ́ yìí àtún máa kọ́ mi máa continue part 2 aṣẹ́wó ọkùnrin ní next week àwọn méjì obviously àwọn ni mo máa fún ní prize tí mo attach wọn because it takes a lot of courage láti wá sọ̀rọ̀ àwọn nǹkan tí wọ́n ṣe síta ẹ̀ láti jẹ́ kí àwọn èèyàn kan open ojú wọn ọ̀rọ̀ sì pọ̀ o àwọn tó kọ àlè fún wọn ní kíá consolidation kìíní kan àwọn eléyìí náà máa gba the main prize ẹ jẹ́ kí n máa lọ ó dàárọ̀ gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín o God bless you all.